lè mọ́ mi lá. Ó mọ́ mú sẹ́nu ṣe ló ń gé mi jẹ́. Èékánná ọwọ́ rẹ̀ ń yà mí lábẹ́. Owó ṣe lẹ́nu rẹ̀ rọ̀, àbíyá rẹ̀ ń gbà. Ó ṣòro láti fẹnu kò wá lẹ́nu rẹ̀ ń bù. Àlàní dákú mo ń bẹ̀. Àkànní dákú mo máa ń bẹ̀. Àrẹ̀mú dákú mo máa ń bẹ̀. Òun kò ti parí kúrò mi. Oko kọ̀kọ́ lè mọ́ mi lẹ́nu. Àfọwọ́fà sì ṣe lò tún ṣe ṣiṣẹ́. Àrẹ̀mú dákú mo máa ń bẹ̀. Kẹ́mi òjò bá rọ̀. Àrẹ̀mú dákú mo máa ń bẹ̀. Star mi dà. Kẹ́mi òjò bá rọ̀ mà tó jọ mẹ́ta. Gbogbo mi ṣòjòjò kí ni kí n ṣe? Àrẹ̀mú dákú mo máa ń bẹ̀. Jẹ́ kí ó bọ́ mi mọ́. Àdìsá, jẹ́ kí ó bọ́ mi mọ́. Bó bá jẹ́ mi lọ́dọ̀ kó abẹ́rẹ́ ó jẹ́ kí ó bọ́ mi mọ́. Jẹ́ kí ó bọ́ mi mọ́. Jẹ́ kí ó bọ́ mi ó bọ́. Jẹ́ kí ó bọ́ mi mọ́. Bó bá ṣe mi lọ́dọ̀ kó abẹ́rẹ́ ó jẹ́ kí ó bọ́ mi mọ́. Jẹ́ kí dá mi mọ́. Jẹ́ kí dá mi ó. Jẹ́ kí dá mi mọ́. Bó bá jẹ́ mi lọ́la wá. Orí ẹ ẹni tó pè yẹn orí ẹ ti burú. Orí ẹ burú bó ṣe pè yẹn. Orí ẹ burú. Yomi Adédèjì. Aládùkẹ́ mi mò ń bẹ̀bẹ̀. Aládùkẹ́ mi mò ń bẹ̀bẹ̀. Àwẹ̀rò mi mò ń bẹ̀bẹ̀. Ó ti ń gbogbo sálẹ̀ mò ń ro mí. Ti faramọ́ lára kan mi ò. Bí mo pè lówùrọ̀ wá nínú ẹ̀. Bó bá dọ̀sọ̀ wá lórí fọ́ ẹ̀. Bí mo bẹ̀rẹ̀ ògùn lálẹ́ ló ti rẹ̀ ẹ́. Ṣé mi ò rí bó ti ṣiṣẹ́ lọ látòwúrọ̀? Òkú tí mo ní gbàgbé ní ń bẹ níta. Ẹ̀fà yàmùyàmù ọmọ ń bẹ lóde. Àwọn ohun kó pọ̀ wọn ò ná òun kan. Àwẹ̀lé mi mò ń bẹ̀bẹ̀. Aládùkẹ́ mi mò ń bẹ̀bẹ̀. Àánú rẹ̀ àtàwọn ọmọ ló ń ṣe mí o. Aládùkẹ́ mi mò wá bẹ̀bẹ̀ o. Jẹ́ kí ó kó mi mọ́. Jẹ́ kí okun ọkàn rẹ̀ ó mọ́. Jẹ́ kí ó kó mi Mo ní o mọ́. jẹ́ kí
ká ṣe ba òbò. Akọ́dá ayé o ìbára ni mo ṣe olùdá oko olùdá òbò olùdá ẹpọ̀n olùdá idọ̀ ìbára ni mo ṣe ìbà oko tó dorí kodò láì ṣómi o ìbà òbò tó dorí kodò láì ṣẹ̀jẹ̀ gbogbo abo ayé o àní gbogbo akọ ayé ẹ bá ṣe bá oko tó sọ yín dọlọ́mọ láyé gbogbo akọ ẹ bá ṣe bá òbò ọmọ tuntun yùgbà ìbejì méjì òbó làgẹrẹgẹ orókó lójọ máa bẹ̀rín yẹnyẹnyẹn lẹ́nu oṣó ayé ló ń gbá mi lónìí o ẹ̀rín yẹnyẹnyẹn lẹ́nu wọn ìṣàjá ayé ló ń gbá mi lónìí ẹ̀yìn yẹnyẹnyẹn lẹ́nu wọn ìṣọmọdé ìṣàgbà ìṣọkùnrin ìṣobìnrin ló ń gbá mi lónìí ẹ̀rín yẹnyẹnyẹn lẹ́nu wọn oṣoolé ló bá ń porí mi níbi ògiri àlàpà máa wọlú wọn pa o ògiri àlàpà àjẹ́ ayé ló ń porí mi níbi ògiri àlàpà máa wọlú wọn pa o ògiri àlàpà ọmọdé àgbà obìnrin ọkùnrin àtẹ̀yìntọ̀ àtiwájú tọ̀ ní porí mi níbi ògiri àlàpà máa wọlú wọn pa o ògiri àlàpà a kì í mọ korúkọ ikú kíkú ó pa ni a kì í mọ orúkọ àrùn karùn ó sọ ní lọ́jọ́ o ọmọdé ló bá ń porí mi níbi ògiri àlàpà máa wọlú wọn pa o ògiri àlàpà èmi ti mọ orúkọ ikú ò gbúdọ̀ pa mí mọ́ mo ti mọ orúkọ àrùn àrùn ò gbúdọ̀ sọ mí lọ́jọ́ ẹnikẹ́ni tó bá ń porí mi níbi ògiri àlàpà máa wọlú wọn pa ògiri àlàpà. Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT ṣé dára ni mo bá yín káàbọ̀ sórí abala ètò yìí. Mo máa kọ́kọ́ ṣe sorry ẹ má bínú mo ń bọ̀. Mo máa kọ́kọ́ play voice note kan fún yín. Ọ̀rọ̀ tá bẹ̀rẹ̀ lánàá voice note mo fẹ́ play fún yín kẹ́ bá lè mọ̀ pé àwọn kan ń gba ẹ̀há yìí wọ́n dẹ̀ ń dúpẹ́. Wọ́n kódà wọ́n send picture obìnrin yẹn sí mi. Mo dẹ̀ rí pé kò sáwọ̀ yà lára ẹ̀. Ìlú tí àwọn èèyàn bá ti wà tí kò ti tí òfin ò bá ti múlẹ̀ ń bẹ̀ ìlú yẹn ò lè dàgbà kò lè grow. Tí ìlúkìlú téèyàn bá wà láyé ìlú yìí àwọn Muslims wà nílùú yìí àwọn Christians wà nílùú yìí àwọn Indo àwọn gbogbo àwọn tó ń bọ ejò tó ń ṣe oríṣiríṣi wọ́n wà nílùú yìí bí ìlú yìí ṣe jẹ́ Christian country tó wọn ò dèèyàn kọ́kọ́ lọ́wọ́ pé kó má ṣe tiẹ̀ pàápàá tí even tí Muslim community bá fẹ́ ṣe nǹkan tó bá approach ìjọba máa fún wọn lọ́lọ́pàá ìjọba máa tó bá need owó gan tó jẹ́ pé wọ́n need owó láti finance project kan ìjọba ìlú yìí máa yá wọn àbí kó fún wọn kó support wọn despite pé ìlú yìí jẹ́ Christian country tẹ́ bá wá sí báyìí ní Christmas ó máa dàbí graveyard ní ẹ̀ ní rí anything ẹ̀ ní rẹ́ yẹ ní títí àfẹn tó bá ní mọ́tò ààrẹ gbogbo nǹkan ni ò ní ṣiṣẹ́ ń jọ yẹn bẹ̀ wọ́n respect àwọn tó ń practice Islam wọ́n respect àwọn tó wọ́n ń bọ Ọ̀ṣun nílùú yìí at least mo mọ lady kan toxicity tó jẹ́ pé iṣẹ́ kíní ó dà pé yèyé Ọ̀ṣun ni mo ti máa ń rí tó bá lọ fún bí a program àbí festival wọn bí Ọ̀ṣun wọ́n ń bọ Ọ̀ṣun nílùú yìí ìlú ìdẹ̀kẹ̀rẹ̀ Christian country ni ìkọ̀ òdẹ̀ díkọ̀ lọ́wọ́ tí toxicity bá dìde lẹ́ni tó bá lóun fẹ́ ṣe program kan àbó ní charity kan mo mọ̀ pé ìjọba máa ràn án lọ́wọ́ torí pé àwọn èèyàn ọmọ ìlú yìí ni wọ́n ní pálí ìlú yìí lọ́wọ́ so anything wọ́n lè gbà nínú ìlú yìí tó jẹ́ pé country tó bá ti wà tí àwọn èèyàn bá ti fẹ́ jẹ́ kí ẹlòmíì kó live life ẹ̀ bó ṣe wù country yẹn ò lè dàgbà sókè nǹkan tó ó wà lára apart from pé kí ìjọba mójútó èrè epo kó mójútó kinní kan tí ìlú bá ti wà tí àwọn kan sọra wọn di pé àwọn láṣẹ níbì kan níbi tẹ́ pé ìwọ kọ́ ló dá èèyàn tó dẹ̀ jẹ́ pé nílùú iṣẹ́ gbogbo nǹkan nílùú ìfijú Nàìjà lọ ṣùgbọ́n oníkálukú náà allow láti ṣe ẹ̀sìn ẹ̀ nínú ìlú yìí tí ò sí pé kinní kan tó bá yẹ pé mo ní nọ́mbà toxicity igi ẹ̀gàn ìjọ kan máa ní pé kẹ wá gbọ́ kó wá lecture kó wá torí mo mọ̀ pé yèyé Ọ̀ṣun ni kó wá sọ̀rọ̀ pé bóyá ìjọba kan nílì dààmú ẹ̀ pé kó má ṣe tiẹ̀ rí kò ṣẹlẹ̀ rí nílùú yìí òun náà ló ṣe dàbẹ́ ni pé gbogbo nǹkan ń lọ létòlétò gbogbo nǹkan ẹ̀dẹ̀fẹ́ kí Nàìjíríà da àwọn ọkọ̀ dẹ̀ kóra wọn jọ wọ́n ní kinní kan kò ṣe kinní kan àwọn jẹ́ ìlú kankan ní ìlú tó wà London Nàìjíríà ìlú iṣẹ́ Christian country ni àwọn mùsùlùmí tó wà nílùú tó bá fẹ́ ṣe nǹkan sẹ́ tó bá nídìí ọlọ́pàá máa dúró tì wọ́n á fún wọn ní security tó bá nídìí nǹkan tó jọ mọ́ owó tó dẹ̀ rí pé kinní ó máa ṣe àǹfààní fún community
ìjọba máa support wọn a support wọn kò ní títorí pé ìlú yìí jẹ́ Christian country. Àwọn Indo tẹ́ bá lọ sílùú inú ilé ìgbà tí mo máa ń ṣe ilé sílé kí ẹ̀yẹn àwọn Indians ẹ máa rí wọn tó lẹ pósítà ejò ẹ máa rí temple wọn ní temple nínú ìlú yìí. Àwọn Indo àwọn tó ń bọ tí wọn ò sí Christian tí wọ́n fẹ́ pé òrìṣà wọn ní temple àwọn Indian yẹn ní temple nílùú yìí kò sẹ́nì kankan òun náà nílùú yìí tó ṣe ń gbòòrò tó ṣe ń lọ síwájú tí gbogbo teku ń ké bí eku tí ẹyẹ ń ké bí ẹyẹ tí ọmọ èèyàn fọhùn bí ènìyàn gbogbo ìlú tẹ́ ẹ̀ bá ti jẹ́ kí oníkálukú ṣe nǹkan tó yàn eku ò lè ké bí eku ẹyẹ ò lè ké bí ẹyẹ ọmọ èèyàn ò lè fọhùn bí èèyàn torí wípé oníkálukú ló mọ nǹkan tó gbé wá kádàrá nǹkan tó bẹ ẹlẹ́dàá èèyàn. So òun ló dífá fún ọmọ 15 years tí wọ́n da ẹ̀kú lé lórí tí Ọlọ́run dẹ̀ yọ obìnrin yẹn ńgbà tó pè mí láàárọ̀ yìí ẹ̀rù Ọlọ́run bà mí mi tí ẹ jẹ́ kí kọ́kọ́ play voice note ẹnìkan tó send sí mi tí n bá rí o látàrí in tó ṣẹlẹ̀ ní àná tó send ẹ̀ sí mi ó dẹ̀ send ẹ̀ sí mi pẹ̀lú picture. Okay òun náà ni. Ẹ kálẹ́ àti nǹkan ẹ kú ètò ìyìn nǹkan. Ẹni tó bá pè sí máa gbé ṣépè ni o tó bá pè mí ní sí èpè ní máa gbé ẹṣẹ́ tó bá pè mí sí èpè ní máa gbé ẹṣẹ́ torí mo mọ̀ pé òun wo fídíò òun wo show yìí ó dẹ̀ mọ̀ pé mò ń play nǹkan lọ́wọ́ tó bá pè mí sí máa gbé ẹṣẹ́ pè ní. Ọ̀hún ṣe àlàáfíà yóò ní fìyà ọmọ aráyé ò ní tọwọ́ bọ̀ yín lọ́pọlọ ọpọlọ yín ò ní dàrú. Adéyínká gbogbo ibi tẹ́ ń bá àwọn ènìyàn ẹ̀ ní bá bẹ̀ tẹ́ o. Ṣé wá rí prógráàmù tẹ̀sí lé wọ́n late àìpẹ́ yìí ni mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ tá a bá rí ẹ̀dákẹ́dá kan. Tẹ bá rí picture ogun tó sẹ́yìn mi ní jẹ́ kẹrí bọ̀ mo fẹ́ kẹ́ wo picture yẹn látọ̀kan ṣe rí bó ṣe beautiful. Tó bá ní kò bí tẹ fẹ́ gbà lórí prógráàmù ilé tẹ̀sí òun á dá lẹ́jọ́ ibi. Lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ṣe ń ro èrò bí yẹn á dẹ̀ máa ṣẹlẹ̀ lórí á dẹ̀ máa rí yín pẹ́ iṣẹ́ mi. Tó bá wà náà wò ní gbọ́ Ọlọ́run máa mú sọ́dọ̀ búburú kan kì yóò ṣubú lórí àtẹ̀yìn àti àwọn èso yín àti àwọn olólùfẹ́ yín. Aburú kankan ò ní ṣe yín tètè dé òní pè yín ọpọlọ yín ò ní dàrú. Ṣé wá rí ọmọ obìnrin yìí Ọlọ́run ní padà fi bó yín èdè ní jẹ̀bi pé ṣe dá sétò náà inshallah bí kò dọ́ra sùn láì tààlà. Ẹ wò èmi ò mọ nǹkan tó ń ṣe àwọn àáfàá sìn mi. bó ṣe pé wọlé yẹn náà ni máa ṣe block ẹ bó ṣe rọra pé yẹn bẹ́ẹ̀ mo máa fi ẹ́ sí spam tó yẹ pé o tiẹ̀ nílé pé fóònù mi mọ́ṣẹ́lẹ̀ ya wèrè ni. pé ẹ̀mí mi takò wọn pé wọn tó ń ṣe ohun tí Al-Qur'an gbélé wọn lọ́wọ́ náà ń tẹ̀lé. Ẹ wo màmá tí mo send picture wọn ìyàwó àfáà wà ni wọn ìyàwó bàbá àlègàmáwé ni. ọ̀rẹ́ ẹ wo picture yẹn ṣe ni bó ṣe beautiful ṣé ẹ̀há òníwù yìí ṣe ṣé mùsùlùmí Islam òníwù yìí ṣe tẹ́ bá rí obìnrin yìí mo mọ̀ fi picture ìwọ̀n torí mi ò sọ̀rọ̀ wọn ní burúkú ṣé Islam èèyàn ló sẹ̀dẹ̀ sí mi ṣé Islam òníwù yìí ṣe ṣẹ́rí. màmá náà dẹ̀ ti dàgbà wọn ṣọmọ kékeré. ẹ wo báwọn màmá yẹn ṣe rí. wàhálà Islam máa wọ̀n yẹn ṣe. Of course. Ṣé rí àwọn kànda inú rẹ̀ sí Ọlọ́run mọ̀ọ́mọ̀ táṣìírí wọn ni nítorí pé iṣẹ́ náà fi Islam yìí bójú. Àmì bí babaláwo ni ká pè wọ́n ni bí abọ́rìṣà ni ká pè wọ́n ni kò tí èyí wa mọ́ ta fẹ́ pé wọ́n. Ìkà abániláyé jẹ́ ẹ máa wo àáfàá wọn náà lọ bí kó mọ́ ọmọ ọlọ́mọ tẹ́ ẹ gbé sílé kò yẹ kó pa good 18 years ẹ̀dẹ̀ fàkókò ẹ̀ ṣòfò. Àti nǹkan ẹ máa bá mi sọ fún gbogbo abiyamọ pé gbogbo ẹ̀dá fàkókò ẹni ṣòfò kọ́lọ́ má jẹ́ ká pàdé wọn. Gbogbo ẹ̀dá fàkókò ẹni ṣòfò kọ́lọ́ má jẹ́ káwọn ọmọ wa pàdé wọn. Gbogbo àwọn ẹ̀dá fàkókò ẹni ṣòfò lọ́kùnrin lóbìnrin lọ́mọ kékeré lágbàlagbà kọ́lọ́ bá wa kórè wọn síwájú. Lágbára Ọlọ́run àáfàá yóò wà ní ráburú ṣe fún ọmọbìnrin. Ọlọ́run á wọlá ayé àti bàbá ọmọbìnrin yìí tó ti jẹ́ pé Ọlọ́run ní lórí ọ̀rọ̀ yìí. Ìsìnkú ọ̀run ò ní jẹ́ kọkùnrin yẹn gbádùn. Gbogbo iṣẹ́ ibi tó bá wù kó bẹ̀rẹ̀ sí ní ṣe láti wákàtí tàbí tó ti ṣe káwà tó gbé tó yìí lẹ́sẹ̀kẹsẹ̀ Ọlọ́run á dẹ̀ máa dá lé lórí. Inshallah bí kò dọ̀rọ̀ àṣùlá ìtàlá.
ìka láwọn èèyàn wọ́n ti ẹ̀ fẹ́ jẹ́ kí Islam yìí wọ́n fẹ́ kó súyàn. Mo gbọ́ program yẹn mi jábọ́ lójú mi wárìrì Ọlọ́run mú mi. Láàrin èèyàn bá yá lásán téèyàn bá wà ní like 2-3 days tẹ́ bá bọ́ síta ẹ máa rí i pé ṣòro dàbí epo àtúgbà gbogbo nǹkan tún yàtọ̀. Àrí èèyàn funfun débi kéèyàn wà nílé good 18 years àwọn ìka ọkùnrin abániláyé jẹ́ iye ẹ̀ máa jẹ́ wọ́n àti yín ká. Ọlọ́run á fún yín ṣe. Ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ ètò yìí lẹ máa parí ẹ̀ inshallah bẹ́kọ̀dọ̀ láti láì tààlà. Àwọn míì tún ṣe ń bọ̀ wà báyìí wọ́n pọ̀. Àti yín ká Ọlọ́run ló mọ̀ tú àṣírí wọn. Nítorí pé àìmọye obìnrin tó ti wà nínú bondage àwọn àfà, àìmọye obìnrin tó ti wà nínú bondage pastor. Tẹ́ bá rí ìyàwó babaláwo mi àti yín ká ọmọbìnrin á wọ̀n yìí. Ìyàwó bàbá yẹn rè é bó ṣe beautiful o. Ṣé Islam òwú yìí bẹ́ẹ̀ ṣe rí yìí? Ṣé Islam òwú yìí? Wọ́n sẹ̀dí ẹ̀ sí mi ní ẹ̀wọ̀ bó ṣe rí. Bí ìyàwó akẹ́wọ́gbà gọ́dù bí skin òun náà ṣe ń kọ́ mọ̀nà ní ṣé ẹ ti rí ẹ wo. Irú wáàsí wo náà ṣe fáwọn èèyàn? Ilẹ̀ á mú, ilẹ̀ á yọ. Ọlọ́run á wọlé abiyamọ òde ọ̀run àti tayé. Á jẹ́ ká fà yẹn. Á jẹ́ ká ṣírí ẹ̀ tú jù báyìí lọ. Gbogbo ohun tó gbé kọ̀kọ̀ ṣe làṣírí ẹ̀ máa tú. Kò wá ní rí bí ṣe fẹ́ nìkankan. Tá a bá ráwọn tọ́jọ́ ń pébìrì kòtò tọ́jọ́ ń pébìrì kòtò tọ́jọ́ ṣẹ̀ gbọ́n pátá láṣírí wọn máa tú. Gbogbo àwọn ọmọ ọlọ́mọ lóbìnrin tó wà nínú ìgbèkùn ìfẹ́ Ọlọ́run máa tú sílẹ̀. Kò ṣe ìyàwó akéwò gba gold nìkan ló fà yẹn. Mo mọ ìyàwó akéwò gba gold. Woman yẹn fine, very pretty woman. Ìyàwó àfà. Tẹ́ bá rí wọn Islam àwọn yẹn ṣe. Tẹ́ bá rí wọn ẹ wo obìnrin máa dá yín lọ́rùn. Ètò ìpè ṣóbìnrin ẹgbẹ́ mi náà rè. Ẹ wo ìyàwó àfà wa. Ìyàwó àlègàmọ́rí ni. Tẹ́ bá dẹ́rì màmá náà jẹ́ ni. Tẹ́ bá dẹ̀rì àfà mi bàbá ti dàgbà ṣùgbọ́n ṣọmọkùnrin àwọn yẹn. Èmi ò mọ àwọn àfáà mi mọbi tán ti ń rán àwọn àfáà jàtijàti kọ́ lọ má jẹ́ ká ṣìrìn o kọ́ lọ má jẹ́ ká bọ́wọ́ àwọn obìnrin àwọn ọmọ ọwọ́ obìnrin ẹ bá wa sọ fún wọn kọ́ má rìnrìn kùnrin o kọ́ lọ má jẹ́ kó bọ́ ṣọ́mọbìnrin ìṣó rìnrìn kùnrin ẹ̀gbọ́n bàbá ẹ̀ bá burú bàbá ẹ̀ náà tó fi nọkọ ó yẹ káwọn gan fojú ba ilé ẹjọ́ ìka làwọn náà ìka abiyamọ ṣe ti rí nínú bí ni òkan ta ìmọ̀ wá ó àti nǹka tẹ bá fojoojúmọ́ rá bàbá fàbínú ẹni kò ní kó má ṣèbí fún yàn bàbá yẹn fọkàn tọ́ ẹbí wọn ni ó dẹ̀ mọ́mọ́ yẹn wá fún wọn ẹ wo bọ́ ṣíṣe ayé ọmọ yẹn kánọ́bà kan wọn ni wọ́n ní kánọ́mọ̀ ìyá àwọn ni kò ní ṣe bẹ́ẹ̀ mo tún kí yín lẹ́ẹ̀kan sí mo gbé fún yín kúdùs ni I give it to you is for you only you ní ká TNT nǹkan ò ní ṣe yín ọmọ aráyò ní tọwọ́ bọ̀ yín lọ́pọ̀lọ́ ọpọlọ yín ò ní dàrú ọmọ aráyò ní fẹ́ gbà fún yín lóúnjẹ o àbúrò ò ní ṣe yín gbogbo ẹni tó bá náà ń wádìí yín pé kí ló gbójúlé tọrọ dálẹ́nu ṣàkàṣàkà báyìí ẹ wò ẹni ń fẹ́ wò ṣẹ́jú àkànní ó máa pẹ́ létí omi àwọn ọ̀tá yín wọ́n á tò báyìí. mo ti pin account number mi àti PayPal síbẹ̀ bó bá ṣe ń lọ ẹ bá ń gbọ́rọ̀ lẹ́nu ọmọbìnrin yẹn ẹ lè ràn mí lọ́wọ́ tẹ bá ní mo jẹ owó yín ṣé mi ò tó láti jẹ owó yín ni ṣe bí ara iṣẹ́ ìlú náà lélẹ̀ so tó bá tiẹ̀ wá jẹ́ pé mo fẹ́ jẹ owó yín ni ẹ jẹ́ ń jẹ́ mi ṣáà ń tọrọ owó lọ́wọ́ yín bọ̀ mo fẹ́ ran ọmọbìnrin lọ́wọ́ mi ò dẹ̀ lè dá ṣe gbogbo yín ẹ máa ràn lọ́wọ́ mo ṣe pin account number torí mo pè lánàá ẹ rántí tí mo ní mo fẹ́ send owó sí mi ò rí owó yẹn send sí torí òun gogo ò ní account ó wá lọ ó fẹ́ fún mi ní account èèyàn kan tó ń ṣe POS lẹ́gbẹ̀ẹ́ wọn mo wá ní mi ò lè ṣe so mo wá pè èèyàn kan ní Ìbàdàn pé kí wọ́n bá mi pàdé ẹ̀ kán bá mi pàdé ẹ̀ lọ́nà Èkó kán bá mi fún lówó bọ́ onítọ̀hún lòun wà ní church nígbà tí mo pè láàárọ̀ yìí so mi tí ì rí owó get across sí ẹ jẹ́ kí n wá pe ọmọbìnrin yẹn wọlé ló kàn fẹ́ kẹ́ wo àwọ̀ ìyàwó àfáà kan ni pé kò ṣe gbogbo wọn kàńdá nínú rẹ̀ sí àwọn kan tó fẹ́ bẹ̀sìn yẹn jẹ́ ni kì í ṣe gbogbo wọn. Hello ma. Ẹ káàárọ̀ ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láàárọ̀ yìí tí mo pè ẹ́ afẹ́fẹ́ wo ló sọ pé ó fẹ́ sí ẹ lára kí ló sọ fún mi. Ìta mi afẹ́fẹ́ ìtura ni ara tù mí ara ò tún ní náà
lórúkọ Jésù. Kí ló dé tó fi jẹ́ Mo wá afẹ́fẹ́? gbàgbọ́ pé ìnira kúrò ní ọ̀rọ̀ mi níwájú Ọlọ́run àtẹ̀yìn. Afẹ́rẹ́ ayé fẹ́ sí mi ọkàn mi ti balẹ̀ tán. Àǹtí Yinka, ẹ̀yin náà ní ṣìṣì. Báwo ni ìrìn àjò yẹn ṣe rí tó fi wọlé àfá yẹn láti ọmọ ọdún 15? Ṣé àfá yẹn ló gbà balẹ̀ nídìí ẹ ní ọmọ ọdún 15? Bẹ́ẹ̀ ni mà. Báwo ló ṣe rí? Ṣàlàyé. Bírí àjò náà ṣe lọ nìyí. Abíjan ni àwọn òbí wa bí wa sí. Àwa mẹ́rẹ̀ẹ̀rin tọ́lọ́run yọ̀ǹda fún wọn. Ṣùgbọ́n nígbà tó stéèjì kan, wọ́n ní ìwé Abíjan pé kò wọ Nàìjíríà. Bẹ́ẹ̀ ni àwọn kan gbà wọ́n níyànjú pé kí wọ́n kó wa wá sí Nàìjíríà. So ẹ̀gbọ́n dájú ibi kan ó wá wà ní ìlú kan tá à ń pè ní Ìgànnà ní Ọ̀yọ́ State ìlú náà. Bí dájú wa ti lọ kó wa sílẹ̀ lọ́dọ̀ wọn lélẹ́yìí. Sísà mi èyí ìrìn náà ní òríkà ó sì ń gbé ìdán ọkàn fún mi. Mo ṣe kó wá sílẹ̀ ìtàn padà ní. Láì tí ìmọ̀ kankan ìmọ̀ wọ́n sí ìtàtún. Ìgbà tí wọ́n pè ní ọkùnrin àti ìka kò ní báyìí ọmọ yìí jẹ́ o. Mo rántí dáadáa wípé ní ọdún ìgbà tó ti sọ fún mi pé mo lọ́jọ́ kan. Kí ló ń sísì kíní? Hello? Àwọn àfáà dé o. Hello? Wọ́n dé o. Àwọn àfáà ti dé o. Tútù pè. Customer, the MTN number you have dialed is... Wọ́n dé. Wọ́n dé. Wọ́n dé. Oh, she's crying, that's why. Hello, the person you're... Kí ló dé? Hello, Sister Yinka. Kí ni yẹn seize bóyá kó má try láti hold ẹkún ẹ kó sọ̀rọ̀ káwọn èèyàn gbọ́. Ó ní láti 15 year o mọ nǹkan tó ń pè o mọ nǹkan tó ń pè lóko mo ń gbọ́. Ó yá bẹ̀rẹ̀ láti pé o mọ nǹkan tó ń pè lóko rí. Ìmọ̀ nǹkan tó ń pè lóko tí mo fi bí ọ̀dọ̀ ẹ̀. First period tí mo kọ́kọ́ ṣe ẹni mo bá bí ọ̀dọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀dọ̀ rẹ̀ ni mo ti ṣe. Ṣùgbọ́n tí ìta mi wọ́n ti fẹ́ fi dídó pa mí. Àmì ti yé yín. Mi ò gbọ́dọ̀ jáde síta. Tí n bá dirun wọ́n wá dirun fún mi nínú ilé mi. Àwọn ọmọ ìyá mi wọn gbọ́dọ̀ dé ọ̀dọ̀ mi. Tí mo bá ń dáná oúnjẹ lọ́wọ́ ẹlẹ́ àṣà má lè kùn mi àáfà mi display láì. Mo gbọ́dọ̀ kọ́kọ́ fóúnjẹ ńlẹ̀ nínú kitchen kí n lọ dókóná kí n tó padà wá sí ìdí oúnjẹ. Sísá mi mo ti wá di arúgbó ọ̀sán gangan. Sọ̀rọ̀ mi ti yé yín báyìí. Ṣùgbọ́n nígbà tó wá di ní year before last year, ó ní ọmọbìnrin nọ́ọ̀sì kan, ó ní wọ́n máa tọ́jú mi nílé. Bóyá mo bá ní màlẹ́ríà àbí nǹkan kan. Ọdẹ family nurse fún wa. Màdámù ìwà dọ́dọ̀ mi ní ìjọ náà. Ọ wá ní ẹlẹ́hàmọ́ ní náà. Ó ní ṣe ẹ̀mí èèyàn ni. Hello, àǹtí. Mo wà ń bí, mo wà ń bí. Hello. Mo wà ń bí, à ń gbọ́ yín. Ó ní ṣe mi ò ní èèyàn ni. Mo ní èèyàn. Mo ní ṣùgbọ́n àti ìyá àti bàbá mi. Wọ́n ti dọ́lọ́ ní pé. Ó lóun wò náà pé jókòó tí mo jókòó yìí. Ìjókòó afọ́nú ni. Ó ní nídìí láti bora mi mọ́ bí. Ó lóun mọ̀ pé bóyá wọn ò jẹ́ kí ó di mímọ̀ fún mi pé gbogbo tẹ́sì tá a ṣe kò sí èsì kankan. Ó ní dóun ọ̀tọ̀ mi jù bá ń lọ. Àtìgbà náà ni ronú ti dórí tèmi náà kodò. Ṣùgbọ́n mi ò ní fóònù lọ́wọ́. Kí ló dé tẹ́ ẹ̀ ní fóònù lọ́wọ́? Kí ló dé tó ò ní fóònù lọ́wọ́? Tó fi jẹ́ pé fóònù ẹ̀. Wọ́n máa ń sì ṣe lọ́wọ́ mi ni. Ẹ̀ẹ̀mẹ́ta làbúrò mi ti ra fóònù fún mi. Mílọ̀kù mi máa bá wọn gé káàkiri táìsì. Ta ló ń bá wọn ṣé wọ́n ló ń bá wọn gé blọ́ọ̀kì káàkiri? Àbúrò mi ni. Okay. Àbúrò mi ọkùnrin. Àbúrò mi ọkùnrin tó bá yín sọ̀rọ̀ lálẹ́ àná. So ọmọ yóò wá ra fóònù yóò wá yọ fún mi yóò rẹ̀ yí starline yóò mú wá. Ìjọba máa ti ká mi báyìí ìjọ náà wọ́n sì sí fóònù lọ́wọ́ mi. Tó jẹ́ sẹ́yìn ni pé àwọn àbúrò mi obìnrin
àwọn kéékèèké tó jẹ́ àbúrò ìyọkùnrin ọ̀dọ̀ mi ni wọ́n wà ìgbà tó yá wọ́n ní kí n máa bí wọ́n lè rè pé sí ara wọn tí ì máa béèrè fọkùnrin mo wá wò pé ọ̀rọ̀ yìí tó ti ń lẹ́yìn bọ̀ fún mi kó tó di pé wọ́n tó bá sọ àwọn ọmọ yìí náà sínú àhámọ́ kí n tètè force out bí mo ṣe pé àbúrò mi ọkùnrin kalẹ̀ ní pé àwọn ọmọ yìí báwo la ti fẹ́ ṣe wọ́n àwọn nǹkan báyìí iná ni àfáàwọn gbìyànjú láti ṣe àwọn dẹni ní àwọn ìjọmọ àwọn. no ní sùúrù ọmọ ọdún mélòó máa gbọ́ ọmọ ọdún mélòó là ní sùúrù ọmọ ọdún mélòó làwọn àbúrò obìnrin yẹn tí àáfàá yẹn ti bẹ̀rẹ̀ sí ní béèrè pé kó máa bi wọ́n pé ṣé ara wọn ò tí ì máa béèrè fọkùnrin. ìkan 12 years ní láti àwọn ìkan 14 years. ó wá ní kó máa béèrè lọ́wọ́ wọn pé ṣé ara wọn ò tí ì máa béèrè fọkùnrin. àwọn ní kí n máa béèrè ní ọwọ́ àwọn ọmọ ẹ̀ pé ṣé ara wọn ò tí ì máa béèrè fún ọkùnrin. mo wá wò wípé ní irú wọn tí mo bọ́ sí kò tún dáa kí n tún korí àwọn àpọ̀já mi bọ̀bẹ̀ bí mo ṣe pé àbúrò mi ọkùnrin kalẹ̀ ní lọ́ba ní kí n má wọ̀rí pé òun ò fi wọn síbi iṣẹ́ tí ìsìlẹ̀ ìwé òṣè lọ mọ́ ọ̀fẹ́ nìkan síbi hairdresser ọ̀fẹ́ nìkan síbi tailor so ọ̀dọ̀ àwọn ọ̀gá wọn ni wọ́n ń gbé ní ìpele lọ̀gá wọn. so bí mo ṣe bára mi nílé àjòjì rẹ̀ sì Yínká wọ́n ti dó mi ti fẹ́ bàjẹ́. wọ́n ti ṣe kí ni. mo dòdòdò kọyọ mọ́. wọ́n ti dó kí ni. wọ́n ti dó mi ti fẹ́ ta. àbúrò mi tẹjọ sọ̀rọ̀ láyé àná òun lórí fídíò kan tẹ́ ẹ ṣe pẹ̀lú ẹlẹ́hà òun lọ́wọ́ play fídíò fún mi ní àárọ̀ àná mo wá rán ní ọjà nínú ọjà pé kọ́ lọ ra nǹkan ọbẹ̀ wá fún mi bí mo ṣe wá gbọ́ bí mo ṣe wo fídíò ìtàn òun ni mo sẹ́ẹ̀dì voice note sí torí kò yàtọ̀ fún ìrìnàjò ayé mi rárá. okay now ó ní pé wọn ò kí ń jẹ́ kó lọ ra nǹkan ọbẹ̀ ṣé gbogbo ìgbà ló máa ń wọ ẹ̀kú black yẹn ni. àti nǹkan black ninja ni o all the time black ninja ni. kí ló dé tó àwọn onísùúrù àwọn bíbo náà máa wá ń jẹ́ kó fẹsẹ̀ rìn lọ àwọn bí wo ló máa ń lè lọ. inú ilé kọjá inú kọ́ńpàdì wa. for 18 years. wọ́n fi mí fún wọn. ìgbà tí màmá tó fi mí fún wọn bẹ̀ láyé ten bọ́ọ̀sì Yínká. wọ́n máa fún mi láǹfààní láti lọ sí ọ̀dọ̀ wọn ní Ghana. àwọn ni wọ́n gbé mi lọ àwọn ni wọ́n gbé mi bọ̀ níjọ́ Sunday ẹnu opportunity tí mo ní kò jù báyìí lọ. o wá lọ́rẹ̀ẹ́ kọ̀ọ̀kan o lọ́rẹ̀ẹ́ kọ̀ọ̀kan. ìlọ́rẹ̀ẹ́ o tí fábílì mi kan máa wá mi wá lónìí bó sobìnrin bọ́ sọkùnrin kò gbọ́dọ̀ wá ilé ẹ̀kejì kò gbọ́dọ̀ wá ilé ẹ̀kejì wọn ò gbọ́dọ̀ mọ̀ pé mo pe anybody fóònù mẹ́ta ni wọ́n ti fíìsì lọ́wọ́ mi tábúrò mi rà fún mi kì í ṣe nǹkan kan mi kì í gbọ́dọ̀ jáde kì í gbọ́dọ̀ bọ́ síta. so láti 15 years ní ọkùnrin yẹn ti gbà òun ló jàbálé ní díẹ̀ ní 15 gbà tí àwọn àbúrò ẹ̀ wá ń pé 12 àti 14 ó wá ní kó máa bi wọ́n wípé ṣé ara wọn ò tí ì máa béèrè fọkùnrin. béèrè fún ọkùnrin bẹ́ẹ̀ ni. kí ni nǹkan tó fi ipò fẹ́ ṣe níbẹ̀ yẹn ṣó fẹ́ fi wọ́n fọkọ míì ni àbí báwo. nǹkan tí ń ṣẹlẹ̀ ni pé ó fẹ́ fi wọ́n fún àwọn ẹgbẹ́ rẹ̀ kan jẹ́ àlìsù náà torí nínú jàmáà tiwọn tọ́mọ wọn bá ti wọ àtẹ́jọ́ 12 years fúnra wọn ni wọ́n wọkọ̀ fún nínú jàmáà wọn ṣé Yorùbá mi ti yé yín báyìí torí nǹkan oṣù àkọ́kọ́ tó bá kọ́ ṣe ńlọ́mọ nílé bàbá ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ilé ọkọ ẹ̀. kí ni nǹkan tó máa ń ṣe tó bá rí pé bó ṣe fẹ́ játa nísìn tí kò bá ṣe pé bí irú mi kìíní kan tó wá lọ mú ẹ pé òun wá freedom kí ló máa ṣe. sísá mi ọlá yín ọlọ́run nìkan tí mo bọ́ sí lánàá tí ọba jẹ́ ẹ̀yìn àti ọlọ́run ẹ̀rù gánba ìmí gan mo ti fẹ́ jáde síta tipẹ́ ṣùgbọ́n ẹ̀rù ń bà mí nítorí ẹni tá à ń sọ kankan ni gbajúmọ̀ ni ó ní owó lọ́wọ́ ọmọ èèyàn ṣùgbọ́n ìrìn àjò tí mo rìn lánàá tí ọlọ́run mú mi rìn lánàá àti Yínká ọkọ̀ ọjà òye òun gan fúnra rẹ̀ nítorí ó pè nídàjí àtàná ní tí ń pè àbí ìkíkọ́ rẹ̀ gbàtọ̀ wá pè nídàjí ó pè àbúrò mi ọmọ fẹ́ máa parọ́ fún un mo wá já fóun gbà lọ́wọ́ ẹ̀ ọ wá ní báwo ni mo ṣe rìn mo ní bí mo ṣe rìn náà ni àjà tuntun lóde lẹ́yìn náà ti sọ pé àjà ìtìmú kankan yín ẹnu àwọn díìsì nìkan lọmọ ní kí n kó
àti àwọn gbọ̀ndàwí àmì sá ìfẹ́ nìkan tí mo kó nínú ilé ń bẹ̀. Olókè tí ń jẹ́ kó pay me off mo ní ìdí owó ó ní send account number ìṣẹ̀lẹ̀ tó bá ti send your account number ìní àbúrò mi ò sì ní so ìní ìdí owó for now tí má ní ìdí owó tó bá jẹ mọ́ yín wọ́n mọ̀ pé yín. Sísá mi mo ní freedom látà náà afẹ́rẹ́fẹ́ sí mi o kódà ọpọlọ mi sẹ́tù àti nǹkan ṣé kí mọ́tò yìí láti bí ọdún mẹ́ta ẹ̀ ló mà. Mo ń gbọ́. Láti bí ọdún mẹ́ta mo ti wà hypertensive nítorí pé àwọn àbúrò mi wọn ò ní ayọ̀ nínú ìrìnàjò ayé mi. Mo jẹ́ bí ìyá fún wọn ṣùgbọ́n mo rí ìyá sí. Oògùn hypertension ni mò ń lò amlodipine ni mò ń lò àti adomẹ́ntì. Ìlò ládàá mo ti sùn sílẹ̀ fi mọ́ níwájú ọlọ́run àti ìyàgò mẹ́wàá àwọn ọmọ tó jí torí ọkàn mi balẹ̀ afẹ́rẹ́fẹ́ ti mi ọpọlọ mi gan fẹ́ tu. Tí o ti wá yọ ẹlẹ́hà yẹn tí o ti yọ ìhà yẹn látànà. Àǹtí mi n ò pọ̀ mbẹ̀ kódà fèsì mi lásán ni mo gbé pò nínú compound orí bẹ́ẹ̀dì mo kó lé. Ìgbé pò mbẹ̀ o ìmú nǹkan rẹ̀ kankan ìmú nǹkan rẹ̀ kankan èmi gan àwọn nǹkan lómi tí mo mú ọ̀kọ́jà àwọn àwọ̀tẹ́lẹ̀ mi ìmáṣọ ìmú kankan tọrọ mọ́ ní kí n yọ̀ǹda gbogbo ẹ̀ òun gbàgbọ́ pé mi rí òun. Mo wá fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ kí ni mo fẹ́ béèrè yẹn náà gbogbo ó sọ pé kódà owó ọ̀kadà ó dẹ̀ ní ọkùnrin yìí lówó lọ́wọ́ ó ní owó ọ̀kadà kò sí nǹkan kan ṣé kò ń fowó sáko lówó ó tiẹ̀ lákàntì náà bẹ̀ ṣé kò ní owó kankan tó fún ẹ ṣé òun ló ra nǹkan bẹ̀ àbí báwo ló ṣe ń ṣe tí ò fi ní nǹkan kan lọ́wọ́. Àti nǹkan lóòótọ́ n ò gbọ́dọ̀ dá sọ́rọ́ ní lọ́wọ́ kò gbọ́dọ̀ rí lọ́wọ́ mi bẹ̀rẹ̀ látòrí pure water fẹ́ẹ̀ gbọ́ mi sábà mọ nínú ilé fúnra rẹ̀ ní ọ̀dọ̀ tí mọ́tò rà wá sí ilé. Oúnjẹ yóò fún mi lówó látàlẹ́ ọjọ́ Friday àbúrò mi òní ọ̀wà tí ọ̀wà lọ bá mi ra nǹkan. Ṣé òun ló máa ní kó pé ní sùúrù ṣé òun ló máa ní kó pé àbúrò ẹ yẹn. Àbúrò mi ti gbà gẹ́gẹ́ bí assignment rẹ̀ náà láti yá before last year. Bẹ́ẹ̀ ó ní àbúrò ẹ yẹn gbé lọ́dọ̀ mi pé mo ti bàlágà ó ní mo gbọ́dọ̀ máa rí ojú mi mọ́. So àbúrò ẹ tí ò gbọ́dọ̀ rí ojú ẹ mọ́ ó wà láwẹ̀ kó lọ máa bẹ́ẹ̀ ra nǹkan ó lè kúrò nílé torí kò gbọ́dọ̀ rí ojú ẹ mọ́. Òní ọ̀wà níjọ́ Saturday tí ó lọ ra nǹkan fún mi tó bá bá ní ṣiṣẹ́ inú ilé díẹ̀ yóò máa padà lọ síbi tí ń gbé torí ibi tí ń gbé ó jìnnà sọ́dọ̀ wa. Ṣé bàbá yẹn ṣé àáfàá yẹn ló kọ́ ilé yẹn ni. Onọkọ. Now àbúrò ẹ yẹn ṣé lótìtọ́ àti lódodo kò wá rí ojú ẹ mọ́ láti gbà yẹn àbí tí àáfàá ò bá sílé ó rójú ẹ. Ìjọ Sátidé tí ò fi lọ láago 6 yìí sí àwọn ojú mi tí wọ́n fi bò mí lójú ni èmi rí ọjọ́ máa wòra wa báyìí ní face to face tọmọ ìyá mi ò fi lọ. Tó bá ti ń bọ̀ wá sáré da ẹ̀kú yẹn sójú. Tó bá ti ń bọ̀ tí máa ti ń gbòòrò mọ́tò ń ti dẹ̀kú bojú. Ìbáyìí náà rí i pé lánàá tí mo máa yín sọ̀rọ̀ gba mo gbúrò mọ́tò mo sọ fóònù sílẹ̀ mo kọ́kọ́ sáré lẹ́nu géètì ń ta náà. Bẹ́ẹ̀ni. Pé kọ́ má jẹ́ pé òní kọ́ má ka mi. Torí bàbá ti ka mi ní àná ìlera èmo fà ní ìtìmọ̀. Now kò wá jẹ́ kó ní owó kankan lọ́wọ́ pé o ní o dá ní owó tiẹ̀ kò jẹ́ kó ní. Ìní o n ò ní o n ò sì gbowó oúnjẹ ẹ̀mẹ̀jẹ̀ tójúmọ́ wọ́n dáná ni àti tèmi àti tàwọn ọmọ kéwú. So ẹ̀mélòó ló wá láti ìgbà tó ti fẹ́ láti ọmọdún 50 ẹ̀mélòó ló ń dún ẹ láàrin ọ̀sẹ̀ ẹ̀mélòó ló ń dún ẹ lójúmọ́. Àǹtí mi ò lè ká o. Kò ní dá fún àfàyọ ò ní ṣoríire gbogbo ibi tó o bá wà ìkúnlẹ̀ abiyamọ ò ní jẹ́ o ṣoríire láti ọmọdún 15 àfàyè ibi tó bá wà ẹlẹ́dàá gbogbo obìnrin àti òpó tó ní lábẹ́ ò ní jẹ́ o ṣoríire. Àmín sísà mi blue film ní ọkọ play fún mi nú ṣe ń gbọ́ yóò ní kí n mú táì tó bá wù mí láì gbọ́dọ̀ má tù sí ẹyọ kan ṣé Yorùbá mi fi yé yín wọ́n ní sẹ̀ríà Islam wọ́n náà sọ fún àwọn pé tí àwọn bá bá obìnrin sùn tí omi bá ń jáde lójú rẹ̀ tó sunkún pé ó ní ládàládà
wọ́n ní sísẹ̀rí Islam sọ fáwọn nù alice tún náà ni wọ́n ti gbá fáìsì ni o sísà mi wọ́n ti mọ̀ pé èmi ni látànà tẹ̀sí gbọ́ wọ́n ti mọ̀ oúnjẹ ẹ̀rù sì ti ń ba òun gan kò sí ní ìfọ̀kànbalẹ̀ mọ́ rárá nítorí kò mọ ibi tí mo fẹ́ bá yọ kò jẹ́ sẹ́yìn tí ó bí mí léèrè ó sọ fún mi láàárọ̀ yìí ó lòun mọ̀ pé wọ́n kọ́ mi ni òótọ́ ni mo gọ̀ torí tí ọba jẹ́ pé mo gọ̀ láti bí 3 years ló ti yẹ kí n ti jáde kí n ti tọ́ àwọn tó lè ràn mí lọ́wọ́ náà ṣùgbọ́n tá ni mo fẹ́ lọ bá èèyàn níkà àwọn èèyàn burú ìdí ni tí mo fi ń ṣe ní tonú ẹ̀kú àrùnmọ́ra tí ìsìníyàn kò síbi tí mo fẹ́ lọ. So láti máa gbọ́ láti age 15 gbogbo ìgbà tí ara ẹ̀ ò tí gbó tó ń rí nira yẹn báwo ló ṣe ń dún ẹ tó ṣe ń gbà. kílẹ̀ ọ̀gbà. gbogbo ìgbà tí òun ní nira tó jẹ́ ọmọdé tó mọ bí oko ṣe rí from that age 15 yẹn báwo ló ṣe ń ṣe báwo ló ṣe ń fi tó kó ẹ̀ ń wọlé. sísá mi ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ọmọ yín ò ní pàdé ọkùnrin ọ̀ràn. àmín. ní ìtọ́jà wípé nígbà tí mo dé ọ̀dọ̀ ẹ̀ kírìmù ni ó lò fún mi láti lè bá mi ní sex. ṣé Yorùbá mi ti yé yín mà? mo ń gbọ́. wọ́n jù mí lọ púpọ̀ gan wọ́n gan tó mi bí lọ́mọ. ṣé ẹ gbọ́ mi mà? mo ń gbọ́. àwọn gan wọ́n tó mi bí lọ́mọ. mo ń gbọ́ ó ní pé nípa ti sẹ́ẹ̀sì yẹn síta Yínká ojú mi rí mọ̀ bò. mo fẹ́ kó pour out sọ gbogbo nǹkan tójú ẹ̀ rí. ìtọ́sẹ̀lẹ̀ ni pé gbogbo ìgbà tí mo ẹsẹ̀ débẹ̀ tí mo mọ ìnira kírìmù ni wọ́n lọ rà ṣé Yorùbá mi ti yé yín. bẹ́ẹ̀ ni. tọ́mà ti fẹ́ bá mi láti kù wọ́n ò fi kírìmù wọ́n ò fi ra oko wọn láti jẹ́ wípé ní kí wọ́n bá ṣe ní pain púpọ̀. ṣùgbọ́n tí yẹ̀sì náà sì tayé nká ń wèé gbádùn ara mi nítorí ọjọ́ orí mi kéré púpọ̀ ní gbogbo ìgbà náà ṣùgbọ́n yìí ní ẹni tí mo lè bá sọ̀rọ̀ màmá tí mo wà lọ́dọ̀ ẹ̀ tó fà mí lé lọ́wọ́ alátẹnujẹ ni màmá yìí àwọn náà ti kú láti àbáyé kọ́ lọ́mọ forí jì wọ́n o torí kò sí jọ tí mo rán sí wọn tí mo ṣàdúrà fún wọn ṣe Yorùbá mi ti yé yìí. mo ń gbọ́. ìtọ́jú mi rí níbẹ̀ ọ̀pọ̀. so òun ló máa kọ́kọ́ jẹ́ kó mọ̀ pé wọ́n ń dóyàn rí láyé. òun ni mo kọ́kọ́ mọ̀ láyé mi pé èèyàn máa mọ ọkùnrin láyé. so ìjọ tó máa gbà bálé ẹ at that age of 15 báwo ló ṣe feel. èwo ni mà. ìgbà tó máa gbà bálé ẹ lálákọ̀ọ́kọ́ ní ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún yẹn. sísá Yínká ọ̀rọ̀ nílá lẹ́mọ̀ béèrè lọ́wọ́ ní ọjọ́ náà èmi fúnra mi mọ̀ sí mọ̀ pé ayé pé méjì ṣé Yorùbá mi ti yé yín nítorí pé níjọ́ náà mo sì rántí pain níjọ́ náà títí tí náà títí tó fi dì sí ni mo sì máa rántí. mo fẹ́ sọ fún wípé ní òru kílì ò tó mọ́ òun náà sáré fọbẹ sí ìtìta lò mọ́júmọ́ ọjọ́ náà pé kó tó di páwọn èèyàn wà mọ́ kí wa nínú ilé fún blood. láti ìgbà náà wà nìyí títí pé bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì kò síjọ́ tọ́jọ́ wípé ní in fact nígbà míì gan mo mọ̀ ṣe bí ká ní kí n lọ sùn sí yàrá mi kó tó di pé yóò wọlé ṣùgbọ́n kò sí bí mo ti fẹ́ ṣe. ṣùgbọ́n mo rò ó títí pé kó tó di páyé ní ọ̀tá sẹ́ni bẹ̀ ó bẹ́tà kí n tètè pariwo fáwọn tó bá lè ràn mí lọ́wọ́ láti lè mú mi jáde níbẹ̀. ìdí nìyí tó jẹ́ kí n accept pẹ̀lú àbúrò mi láàárọ̀ àná. sísá ṣé kí n má parọ́ fún yín tí oko bá pọ̀ lápọ̀ jù a máa gbóòyàn. ṣé Yorùbá mi ti yé yín? mo tẹ̀tẹ̀ mọ̀ ni. nísìn lóòótọ́ kò ṣe mọ̀ ṣe ṣùgbọ́n ó ní agbára. for 18 years ọkùnrin yìí dó ẹ o lóyún àárọ̀ dalẹ́ rí ṣó dẹ̀ mọ̀. èmi rí kódà ìmọ̀ bí ṣe mọ̀ sí wọn. mo búra fún ìpẹ̀lú Ọlọ́run ó kọ́ Ọlọ́run bá ìmọ̀ bí ṣe mọ̀ sí wọn. tó bá ti ẹ̀jẹ̀ pé pẹ̀lú tójú mi rí ń bẹ̀ ṣé sísá Yínká ń gbọ́. mo ń gbọ́. tó bá jẹ́ pé mo má ti ẹ̀yìn ọmọ kan tàbí méjì tẹ́ mọ̀ pé mo lè máa fanfàní èèyàn kí n túbọ̀ pé mo fẹ́ máa wo ẹ̀yìn òun èyí ló mú mi gan
tí mo fi wá rò pé lánàá ìpè ọbẹ̀ ta yóò bá ní pátápátá láfọ́jú kùnàkùnà ládẹ́sí ojú àfọ́fọ́ tó ìgbà ni máa dáadé ṣé kí kúkú fa ìwé yìí tí má wà lọ́dọ̀ ẹlòmíì tó bá jẹ́ pé báyìí náà ní ìrìnàjò yìí bá fi délẹ̀ tí màá bímọ fún mo gbàgbọ́ pé wọ́n bí àlàáfíà kí n sáwà ní fọkànbalẹ̀. ó sọ pé wọ́n gbé àwọn oyún kan wá bá ọkùnrin yẹn pé nísìnyí wọ́n ti sọ pé nǹkan ló bí ọmọ yẹn báwo ló ṣe jẹ́. bẹ́ẹ̀ni àdédé la kàn gbọ́ pé wọ́n ní obìnrin kan lóyún fún àwọn ṣé sì sá mi ń gbọ́. mo ń gbọ́. báwọn ìsọ pé obìnrin lóyún fáwọn kò sí nǹkan tá a fẹ́ ṣe sí gẹ́gẹ́ bí ìlànà Islam wọn. bẹ́ẹ̀ni. mo gbọ́dọ̀ accept náà ni. tó ìgbà tó sì bímọ wọn kọ́ ọmọ wálé wọn wá ṣe mímì alẹ́ ìjọ mímì náà nìyàwó padà síbi tí ń gbé ń wọ́n mọ bí tí ń gbé dàárọ̀ yìí ó bímọ títí ó bímọ dórí ẹlẹ́ẹ̀kẹrin ìgbà tó di ní last upper month ni mo gbọ́ tí wọ́n fún ṣàlàyé fún àbúrò wọn lórí fóònù pé ìyá rọ́jìát ó sọ pé ó fẹ́ lọ kó ọmọ fọlọ́mọ bó ti ń sọ fún àwọn ní ìsìn láti inú oṣù kìíní tí ń sọ fún àwọn ṣùgbọ́n àwọn ọmọ kò mí ní ẹ̀ àwọn rò pé bọ́yá ó fi ń ṣe ẹ̀sẹ̀ ni ṣùgbọ́n ìyá rọ́jìá ó ti kó kúrò nílé ó ti kó àwọn ọmọ lọ. èmi náà ò tẹ́lẹ̀ ìgbà pé mo gbọ́ nǹkan kan nítorí ẹ mọ̀ wọ́n ní fùrọ̀ lórogún ni a máa fọ́fọ́ fò kò lè mọ́ kọ́mọ́ dàbí ẹni pé àbí mò ń garun wo nǹkan tí ó yẹ kí n garun wò bí wọ́n máa ń ṣe lọ ní oṣù kẹta ni tí kàn mí lọ. now DNA test kò fẹ́ fọ wọn. mo fẹ́ kó lahùn gbogbo nǹkan tí ojú ẹ rí pátá mi ní interrupt ẹ mo fẹ́ kó sọ fáwọn èèyàn kí wọ́n gbọ́ kó dẹ̀ sọ nǹkan tó fẹ́ kó wọ́n ṣe fún ẹ. ó ti rí tó gbogbo èèyàn tẹ́ ń gbọ́ mi dálédàkọ lẹ́yìn odi àti nílé aláwọ̀ funfun àti aláwọ̀ dúdú wa ń bí mo dúpẹ́ lọ́wọ́ yín o àwọn ọmọ yín náà wọn ò ní sí mi o wọn ò ní wo ẹ̀wọ̀n o torí ọgbà ẹ̀wọ̀n póríṣiríṣi o ọgbà ẹ̀wọ̀n ti jọba tẹ́ mọ̀ pé bí wọ́n máa fún olódì wọn ọdún àsìkò gba wọn ò tún wọlé ṣùgbọ́n tí mo wà nínú rẹ̀ láti bí ọdún 18 ọwọ́ ọlọ́run nínú àánú rẹ̀ ló sí nílẹ̀ lánàá o kì í ṣe pé èèyàn ló sí nílẹ̀ ọlọ́run nìkan ló fàánú gbà mí lánàá àtàbí ìdán ni mo ti dé ilé mo ti dé Nàìjíríà láti wá kàwé èyí ìwé ìríkà o ẹ̀kọ́ ni mo kiri màmá sọjọ́ ẹ̀gbọ́n láti ibi tí wọ́n fún àwọn alẹ́ lọ́wọ́ òun ló fi mí dọ̀rẹ́ fún àfà ọmọ 15 years iná ni ó ti fà mí ní àfà lọ́wọ́ ọjọ́ àwọn àfàgbéléjáde ẹ̀ àwọn àfà àdìsú náà ìgbọ́dọ̀ ríta gbogbo ọmọ Nàìjíríà ìgbọ́dọ̀ bọ́ sí ẹnu géètì níta pé mo fẹ́ ra nǹkan all the time black rain dání lórí mi tí ọmọ wọlé gbùrùgbùrù ìlọrẹ ìlọta èyí fóònù ìgbọ́dọ̀ lò bí ẹ̀mẹ́ta lọmọ ìyá mi lọ rí ra fóònù fún mi tí wọ́n sì ṣe lọ́wọ́ mi pé kí mọ̀mọ́ àti mọ̀ contact anybody ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fàánú gbà mí tó fi mí lẹ̀ lánàá torí tí ọba sí Ọlọ́run làkàì mi ò ti débẹ̀ débi pé mo lè sọ wípé ní kí n jáde bẹ́ẹ̀ ni ọjọ́ àná kí n sì escape ìmọ̀ ṣùgbọ́n láti ìgbà tí mo ti wà nínú ìrìn àjò yìí n ò ní ayọ̀ kankan bẹ̀ ìlọ́mọ kankan bẹ̀ tó bá di August 27 next month ní ó pé 18 years tí wọ́n ti fà mí lé wọn lọ́wọ́ mo wà lọ́mọ 15 years èyí náà wọ àsìkò síbi tá a wà yìí tó mo rọ gbogbo èèyàn ọmọ Nàìjíríà àtọkùnrin àtobìnrin ọ̀nà tẹ́gbà bá ṣàánú fún mi tẹ́gbà ràn mí lọ́wọ́ ọmọ pásítọ̀ ni mí o ọmọ pásítọ̀ ni mí níjọ Christ Apostolic Church ṣùgbọ́n nírètí pé ẹ máa bọ̀ wá sí Nàìjíríà ẹ wá kàwé ibẹ̀ ni mo fi bọ́ wà látẹnudẹ o wọ́n fà mí lọ́kọ́ lọ́wọ́ níbi ògbé mi o mo ti padà mo ti jáde síta lánàá afẹ́yà àlàáfíà ti fẹ́ sí mi kódà ọkàn mi balẹ̀ sílẹ̀ tí mo ní títí tí mo ti bá yín sọ̀rọ̀ yìí nǹkan kan tí mo kàn rẹ́ kí gbogbo yín kẹ́ ṣe fún mi ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ bò mí láti rí torí ní iṣẹ́ kankan tí mo ṣe ibi tí mo fẹ́ gbé náà kò sí ibi tí mo wà látànà àbúrò mi àtàwọn ọ̀rẹ́ mẹ́rin ní ẹjọ́ ń sanwó rẹ̀ àwọn ọmọ nítorí ìtẹ́ni wọn wá súnlé ní alẹ́ àná wọn wá súnlé lálẹ́ àná so ìnílé fọdà tí mo gbé ìwọ̀n bá fẹ́ báyìí ṣe dá mi lókoòwò lóní kólóbó tí ìfìrí aṣáájú ṣe fún àwọn àbúrò mi ó ní mo mẹ́yìn sí o ọmọ tí iná ò ní wẹ̀wọ̀n o mo tún wá fẹ́ gbà yín òbí àti alágbàtọ́ mo fẹ́ gbà yín nímọ̀ràn ní ọ̀sán yìí
ẹjọ́ nítorí Ọlọ́run kò sí rogun tó lè dìde sí oníbi tẹwà ẹ má fún ọmọ yẹn lẹ́sìn kankan lọ́wọ́ pé kọ́ ọmọ bá yín mójútó ẹjọ́ nítorí Ọlọ́run ó léwu púpọ̀ nítorí ọjọ́ iwájú ọmọ ó ṣe pàtàkì jù tó bí ẹ lọ àwọn ọkọ tí wọ́n bẹ̀rẹ̀ o ṣàyíká. ní sùúrù ṣé o fẹ́ kí ṣé ká dárúkọ àfà yẹn tí bá ní kó dárúkọ àfà yẹn ṣó lè dárúkọ ẹ̀ má ì tí dárúkọ ẹ̀ o má dárúkọ ẹ̀ bọ̀ tí bá sọ pé kó dárúkọ ẹ̀ ṣó lè dárúkọ ẹ̀. sísà mi mo ti sọ fún láti ìdájí ní má tó bẹ̀rẹ̀ sí máa bẹ̀ mí. má dárúkọ ẹ̀ o má dárúkọ ẹ̀ o má dárúkọ ẹ̀. ṣé mo mọ̀ pé ìdákọ̀ ẹ̀ ní ìsìn oníṣẹ́ mo mọ̀ pé ìyàtọ̀ òun ọ̀dà ìsàbùrú sóhun ṣùgbọ́n òun ọ̀bọ̀yá òun tẹ̀lé ṣùgbọ́n tọkàn òun àwọn mọ̀ pé mo ti lọ òun fẹ́ kọ́pẹ́tẹ̀tì mi òun fẹ́ fún mi lówó mo ní ìní ìdí owó ọwọ́ níṣẹ́ mo mọ̀ pé ọ̀rọ̀ èmi àtòun kì í ṣe pé ìjà mo ní kọ́mọ́dé ìjà ọwọ́ rẹ̀ ni ó ti wá tí ó bá dìjà náà ọwọ́ rẹ̀ ni ó ti wá bọ́ ọ bá ṣe lé mi sí bẹ́ẹ̀ ni sáré sí pé kọ́ ọmọ Nàìjíríà ò bá mi ìdájọ́ sọ láàárọ̀ mi tó sábà provoke mi púpọ̀ síta Yínká wọ́n dárúkọ ẹ̀ kò sí tí ó ti. now ṣó mọ̀ wípé ó gbé ẹ wọlé from age 15 ṣé tíjọba bá fẹ́ kí ló fẹ́ kíjọba ṣe fún. sísà mi mo kàn rò náà ni kò bí àkójí ní gbé kí níjọba fẹ́ ṣe pẹ̀lú ẹ̀ wọ́n fà mí fún un ni tó bá jẹ́ pé fúnra mi mo rìnrìn ní ìsìn tó náwó gán mi lórí ìrìn ṣe mọ̀ pé ìjọba lè gbégbèsè lé lórí. tíjọba bá wá rẹ́dì máa gbọ́ tíjọba bá wá rẹ́dì láti gbégbèsè lé lórí ńkọ́ bóyá tó bá ń frustrate ẹ tíjọba fẹ́ gbégbèsè lé lórí. wọ́n jẹ́ máa ti rọ́bà rẹ́dì láti gbégbèsè lé lórí kí wọ́n gbà rẹ̀ ṣùgbọ́n ẹnu ọwọ́ gbà tí mo lò lọ́dọ̀ ẹ̀ kò fi nǹkan kan ṣe ní ẹnu ọwọ́ pé ìgbọ́dọ̀ jáde àti bí bá sùn níṣẹ́jú ìṣẹ́jú ìṣòro tí mo ní bẹ̀ yìí tí ó sì ti tí ò ní ìtumọ̀ kankan. Hello ma. Hello máa ṣàbúrò ẹ wà ń bẹ jẹ́ kí n bá búrò ẹ sọ̀rọ̀. Ó wà lọ́dọ̀ mi. Tẹ́ bá sọ̀rọ̀. Hello ma. Pẹ̀lẹ́ dia kí ló rí sí gbogbo nǹkan tí ẹ̀gbọ́n ẹ sọ yìí báwo ni kí ni wọ́n ní tó fẹ́ sọ. mo bọ́ ẹ jẹ́ kí n fún fóònù speaker ní nǹkan kan tẹ́ sọ. kí lẹ sọ. mo ní kí ló rí sí gbogbo nǹkan tẹ́gbọ́n ẹ sọ yìí kí ló fẹ́ sọ sí. àfi kí ọlọ́mọ ẹ̀ kéèyàn ṣí ẹsẹ̀ gbé kéèyàn má dẹ̀ bọ́ sí ọwọ́ alákòóbá. ó ní bí mo wà torí ọ̀rọ̀ wọn kò sí ìjọ kan kó má jẹ́ ìbànújẹ́ fún mi ẹni tó rí pé àwa àti àlè ṣe ká má ríra lójúmọ́ kan ló wá di wípé mo kúrò lọ́dọ̀ ẹ̀ mo lọ wà wọ̀sùn lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi àná náà ẹ̀ṣẹ̀ máa àwọn ọ̀rẹ́ mi nígbà tí wọ́n dé ọ̀dọ̀ mi àná nígbà tó ti lé mi kúrò lọ́dọ̀ wọn wípé mi ti bàlágà èmi kò yẹ kó n máa rí ojú wọn mọ́ lẹ́yìn ọjọ́ sátọ̀dẹ̀ tí mo bá lọ bá wọn ra nǹkan nìkan ni mo lè fojú kàn wọ́n. ṣé ó ń tọ́jú wọn tó yẹn ni ṣé ó ń tọ́jú wọn gbogbo nǹkan ayé ló fún wọn. kò tọ́jú wọn bí báwọn kò tọ́jú wọn bí ti báwọn ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ tí ò níbi tó ń lọ tó yẹ pé kò gbúdọ̀ jáde nínú ilé kò gbúdọ̀ ríta kò tọ́jú wọn o. kí lẹ sọ wà. mo ń gbọ́ kí ni wọ́n wá rí sí i ṣé bàbá yẹn ṣó fògùn mú wọn ni àbí báwo. ṣó fògùn mú wọn ni torí wọ́n sọ pé bàbá yín try láti gbà wọ́n ní bàbá yín try láti gbà wọ́n kúrò nínú ìgbèkùn yẹn wọ́n ní wọn ò rí gbà pé orí ẹ̀ ni bàbá yín kú sí. orí wàhálà yẹn ni wọ́n kú sí ìrònú ẹ̀ náà ló para mọ́ mi ìrònú ẹ̀ sí bí wọ́n yẹ try tó wọn ò bí wọn gbà kúrò lọ́dọ̀ yìí. ok ẹ dúró màá pè yín padà jẹ́ kí àwọn èèyàn pè wọlé. nọ́mbà mo ti fi account number mi síbẹ̀ yẹn àti PayPal ibi tí obìnrin yìí ń sùn sí ó ń scott pẹ̀lú àwọn bíi mẹ́rin àbí márùn-ún náà ń sùn nílé yẹn pẹ̀lú ọ̀rẹ́ àbúrò ẹ̀ yẹn ẹ jẹ́ káwọn èèyàn pè wọlé the number to call is +447404 851234 account number wà ńbẹ̀ yẹn PayPal wà ńbẹ̀ yẹn gbogbo ìrànlọ́wọ́ tẹ́ bá lè ṣe
ẹ jẹ́ ká wálé fóbìnrin bó tiẹ̀ jẹ́ ìrú mà ní palọ̀ ká dẹ̀ set ẹ̀ up kó máa ṣiṣẹ́. Hello. Hello ma. Yeah, mo ní wọ́n sọ pé orí ẹ̀ ni bàbá àti ìyá kú sí. Bẹ́ẹ̀ ni mà. Jẹ́ kí n bá ẹ̀gbọ́n ẹ̀ sọ̀rọ̀. Hello àǹtí. Wọ́n ní orí ẹ̀ ni bàbá àti ìyá yín kú sí. Orí rẹ̀ ni o. Tí bàbá mi fi jẹ́ Ọlọ́run ní pé kò ní ayọ̀ kankan nínú ìrìnàjò ayé mi. Ó gbìyànjú títí ní kórí ni mú jáde, orí ni mú jáde. Bẹ́ẹ̀ náà ni màmá mi. Kí ló dé tí Orí ronú rẹ̀. kí ló dé tí wọ́n rí ẹ mú kí ló dé tí wọ́n rí ẹ mú jáde? Kò sí ìgbésẹ̀ kankan ẹni tó fi mí fún ìgbà tó jẹ́ wípé ní kò sígbà tí ó fẹ́ rí mi tó lè rí mi. Owó tẹ. Owó ti tán màá pè ẹ́ padà. Anyway, ẹ jẹ́ káwọn èèyàn pè wọlé. The number to call is +447404851234. That is the number to call. Ẹ jẹ́ ká share thoughts wa. The number to call is +447404851234. That is the number to call. Account number wà ńbẹ̀ yẹn. Paper wà ńbẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Mo ń bẹ̀bẹ̀ ni. Ẹ jọ̀ọ́. Hello? Hello. Hello, mo ń gbádùn yín. Hello, ẹ káàsán o. Ẹ káàsán, ẹ jọ̀ọ́ ẹ sọ̀rọ̀ kíákíákíá àwọn èèyàn pọ̀ tó ń kọ̀ wọlé. Ẹ jọ̀ọ́ ẹ má bínú à ń sọ̀rọ̀ náà ní sẹ́rí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn gbogbo tó ṣẹlẹ̀ Islam ọkọ wa báyẹn even ẹni tó jẹ́ ẹ̀gbọ́n. Hello. Mo ń gbọ́ yín. Ẹni tó bá jẹ́ ẹ̀gbọ́n yẹn nínú Islam bàbá bó tó jábúrò rẹ̀ nínú Islam ó lè rí náà. Àfáà yẹn ó ní problem. Normally Islam ó ní kéèyàn ìyàwó yẹn lẹ́yìn but ìsì pé ìyàwó ẹ̀ kò ní lè jáde kò ní lè ṣe kìíní náà kò dá ó tẹ̀sà bá ń ṣe kí ẹ̀mú bẹ̀rù ojú wa. Hello. Hello, mo ń gbádùn yín. Hello ma. Hello, yeah. Hello ma. Mo ń gbọ́ yín ẹ sọ̀rọ̀. Ẹ kú ètò màá lóde fi yín lẹ́lẹ̀. Àmín. Ọlọ́run bá wa ọ̀rọ̀ yẹn ó sọ sínú lẹ́nu ó dẹ̀ buyọ̀ sí púpọ̀ gan. Ọ̀rọ̀ yẹn bó ṣe rí yẹn Ọlọ́run fún rẹ̀ abẹnì yẹn láàmú. Ṣùgbọ́n kí ní kan ń bà mí lẹ́nu lórí ọ̀rọ̀ yìí mà tí mo fẹ́ kẹ́ lákìyèsí ẹ̀. Mo rí gbọ́rọ̀ tó bá rí báyìí Ọlọ́run tó yàn yín tó ní kẹ́ máa rí tò yìí ṣe Ọlọ́run ò ní jẹ́ kí kò ní yọ yín níṣẹ́. Aspect káwọn èèyàn máa dààmú kẹ́ẹ̀dẹ̀ máa rí tò ṣe yẹn inú wa ń dùn lórí ẹ̀ gan. Mo wá fẹ́ kẹ́ lákìyèsí kan mà. Ẹ jọ̀ọ́ sẹ́ẹ̀rí ká pé kó má dárúkọ yẹn èmi ò sáì sọ̀rọ̀ yẹn tó ó ti kúrò ń bẹ̀ already ẹni yóò dẹ̀ lè rí mọ́ tí wàá dé pé níta bá ṣe fẹ́ ni fóbìnrin yìí lónìí ó máa túbọ̀ ṣe èfò ẹ̀ sí nípa kí wọ́n gbalẹ̀ fún kẹ́dẹ̀ṣẹ̀ tó máa lò fún kó dákú ẹ̀ náà tó bá dárúkọ rẹ̀ kò sí ẹnikẹ́ni yẹn máa bẹ̀bẹ̀ pé kẹ́ máa dákọ̀ ọ̀hún orí rẹ̀ burú dànù kí wọ́n dárúkọ ẹ̀ tó náà bá mọ̀ nígbà tó bá dárúkọ ẹ̀ wọ́n tẹ̀ bá kì í sọ yẹn ni ẹ̀ tó lè ṣerú yẹn fún yàn kán dárúkọ ẹ̀ mọ̀nà káyì. Bàbá ẹ ní sùúrù ẹ jẹ́ ká sẹ́ẹ̀tì woman yìí up tán a sì máa dárúkọ ẹ̀ tá a máa gbé picture ẹ̀ síta gan. Ok. So ẹ má wọrí a sì máa dárúkọ ẹ̀ tá a máa gbé picture ẹ̀ síta ẹ má wọrí. Ok. Hello. Hello. Hello, ẹ kú ètò. Ẹ jọ̀ọ́ ẹ sọ̀rọ̀ ẹ jẹ́ kọ́rọ̀ yín yẹn sharp ẹ jọ̀ọ́ ẹ sọ̀rọ̀ síta ẹ à ń gbọ́ yín. Hello, ẹ kú ètò. Yeah. Náà ṣé gbogbo nǹkan tí àfáà yẹn ṣe pátápátá ló kọ́ńtàbìtì òfin tí Islam mú wá. Àkọ́kọ́ ni pé obìnrin ò kí ń fi ọmọ lọ́kọ nínú Islam ẹ̀gbọ́n dádì rẹ̀ tó kọ́ fi lọ́kọ yẹn ó ti gẹ́tẹ̀ ẹ̀rọ níbẹ̀rẹ̀. Tún ni pé fún láti ṣe gbogbo nǹkan tó ṣe yẹn ó gbé ìgbésí òfin Islam. So wá pọ́síbù pé ó jẹ́ pé àwọn irọ́ ń bẹ nínú ọ̀rọ̀ yẹn tẹ́nìyẹn bá lè wá dìfẹ́ǹdì ẹ̀ kó wá dìfẹ́ǹdì ẹ̀ pọ̀ sí ẹ̀ ní dárúkọ ẹ̀ yẹn kì í sọ̀rọ̀. Ok ẹ ṣe. Ẹ get. Hello. Hello àǹtí Nka. Hello. Hello. Ẹ ní sùúrù. Hello sẹ́yìn gbọ́ mi bá. Ẹgbẹ́ ẹ̀yin èèyàn ṣé kí n dárúkọ wọn ẹ̀yin tẹ́ ń kọ kínní níbí báyìí.
àti ká sẹ̀ ń gbọ́ mi báyìí. À ń gbọ́ yín. Irú àfa yìí kò ń ṣe àfa alálùbáríkà, kò ní ìbẹ̀rù Ọlọ́run. Kò sí nǹkan tó bá ní pé tá a bá dárúkọ rẹ̀ ká máa rí yẹn tó jẹ́. Torí tó ṣe fún ìyá yẹn tó ṣe fún obìnrin yẹn yóò ṣe fẹ́ lómi. Yóò ṣe fún ẹlòmíì. Honestly, kódà ọ̀dà kò lábúrò ni. Òun ni yóò dábúrò yóò dẹ̀ obìnrin tá a bá ṣe irú kan báyìí fún sínú rẹ̀ ó ti pẹ̀rẹ̀ láàfà. Ó dọ̀ fi ẹlẹ́hà. Ìjọ tá ń ṣe ìyàwó yẹn inú ẹ̀ dùn. Ìyá ẹ̀ náà inú rẹ̀ ń dùn pé òun pé èèyàn Ọlọ́run. Láì mọ̀ pé kì í ṣe èèyàn Ọlọ́run. Haba kódà yóò yà gbogbo ní gbogbo tó bá dẹ ṣe ó fi rọra rẹ wò ọlábùrò ìwọ náà tún bímọ obìnrin tó bá bímọ obìnrin àbáǹtì àbábùrò rẹ tó bá ń sọ̀rọ̀ kọba ẹ̀kọ́ bá ń sọ sí ẹ ìṣe máa ń sọ ìgbàlá àwọn lórí kúkú ọkùnrin míì tí wọn tí wọn ní sàǹfààní yẹn ó tó mọ máa fi yàjọ obìnrin báyìí. Ok ẹ ṣe sà. Hello. Ṣé o mọ̀ pé mi tiẹ̀ morúkọ ẹ̀ mi morúkọ ẹ̀ bọ̀ má dárúkọ ẹ̀ àwọn èèyàn yarí wọ́n ní òun láti dárúkọ àáfàá yẹn. So dárúkọ ẹ̀ síta kí gbogbo èèyàn gbọ́. Àáfàá owó ṣe ní. Owó ṣe ní níbo ló wà? Owó ṣe ní Mojid. Àáfàá owó ṣe ní Mojid níbo ló ń gbé nìbàdàn? Amúlòkó. Níbo ni lámúlòkó? Lẹ́yìn páàkì àwọn ọlọ́kadà ni. Ṣé gbogbo nǹkan tó dẹ̀ sọ lórí ètò yìí tó bá wọ́n bá pè é wọ́n bá bẹ́ẹ̀? Àǹtí bó ṣe rí mo sọ fún yín. Owó ṣe ní Mojid ní Amúlòkó. Jẹ́ kí n bá gbé fóònù fábùrú ẹ̀. Ẹ ti gbórúkọ ẹ̀ sìn gbé fóònù fábùrú ẹ̀. Ń gbọ́ kí lórúkọ àáfàá yẹn? Àáfàá owó ṣe ní Mojid. Mojid níbo ló ń gbé? Ó ń gbé ní Amúlòkó. Amúlòkó níbo? Ní Ìbàdàn. Níbàdàn. Àáfàá owó ṣe ní Mojid. Ó ní gbogbo yín ti gbọ́ yẹn. Wọ́n ló wà ní Amúlòkó níbàdàn. Àwọn kan ti sọ pé oh my God it's a big àáfàá níbàdàn. Ṣé wọ́n mọ̀ dáadáa níbàdàn ni? Èèyàn ńlá ni. Okay. Òun náà láti dárúkọ èèyàn. Wọ́n ní àáfàá Amúlòkó. Àáfàá owó ṣe ní Mojid. Amúlòkó níbàdàn. Ó yẹ kẹ́ mọ̀ pé mi ò ní parọ́. Ó nìyẹn mo ti dárúkọ ẹ̀. Hello. Hello Aunty Yinka. Hello mà mo ń gbọ́ yín. Mo dẹ̀ ń tẹ́ ní dé o. Mo ń pè àánú ọmọbìnrin yẹn ṣe ní ìrànlọ́wọ́ tá a bá lè ṣe fún. Ẹjọ́ máa sọ̀pọ̀tì yín máa wà lára tó máa ràn lọ́wọ́. Mo ti fi àká nọ́mbà mi síbẹ̀ yẹn gbogbo nǹkan tẹ́ bá lè ṣe ẹ ṣe. Mo ti rí ọmọ tí yín náà ò ní dọmọ lọ́mọ ẹ̀ ní kúdọ̀ ọmọ yín. Wọ́n ní àáfàá owó ṣe ní Mojid ẹjọ́ ẹ rán mi létí. Àáfàá owó ṣe ní Mojid wọ́n ló gbé ní Amúlòkó. Àdírẹ́sì tọmọbìnrin yẹn fún mi náà lánàá nìyẹn pé tó bá ń béèrè o torí mo rò pé àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá ti wá jẹ́wọ́ díẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹ̀rù á bà wọ́n wá sá. Mo máa ti kọ́kọ́ gba àdírẹ́sì wọn sílẹ̀ láti lè tú wọn lẹ̀. So mo ti gba àdírẹ́sì yẹn níwájú Ọlọ́run àti èèyàn àdírẹ́sì tó fún mi náà lánàá nìyẹn. Ó ní tó bá gbé ọ̀kadà ó ní kó sọ pé wọ́n lọ sí Amúlòkó ní Ìbàdàn níbi àwọn ọlọ́kadà. Òun ló ti dárúkọ yìí àáfàá owó ṣe ní Mojid Amúlòkó ní Ìbàdàn. Ṣé ló ń dà wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ tí mò ń ké bí Aunty Yinka? A ti dárúkọ ẹ̀ sí iṣẹ́ ti gbọ́. Ọmọ wo ò ní bọ́ sọ́wọ́ lọ́wọ́. Àmín. Ẹ ṣe ẹ kú ètò ẹ máa dé ètò lọ. Ṣé ti gbọ́ òun ló ti dárúkọ yẹn àáfàá owó ṣe ní Mojid wọ́n ló wà ní Amúlòkó ní Ìbàdàn. Hello. Sister Yinka. Ẹni tó bá mọ̀ náà ẹ lè pè wọlé o kẹ́ bá wa sọ̀rọ̀ ẹni tó bá mọ̀ obìnrin tó bá mọ̀ àáfàá yẹn náà mo ń gbọ́ yín ìyá mi ẹ sọ̀rọ̀. Ẹ wò ó mà inú bí mi lọ́wọ́lọ́wọ́ sí àwọn ọkùnrin tó ń pè yẹn. Gbogbo wọn ní convention orúkọ kí ló dé sí àwọn Muslim wà comfortable. I'm sorry I beg to be corrected. Tó wà comfortable nínú 15 years old láti máa fẹ́ ọmọ under age. Teenagers. Nobody is talking about nǹkan tí wọ́n máa yẹn ṣe pé okay 15 years old ló gbé sílé wọ́n lè fọmọ lọ́kọ wọ́n lè fọmọ ṣe gbogbo ẹ̀ ṣé wọn ò rò wípé 15 years old gbà tọ́lọ́ oníkálukú wá sáyé. Ti ẹ̀gbọ́n nǹkan tó tún sọ ni wọ́n ló sọ pé ọmọ 12 and 14 ó sọ pé ọmọ 12 and 14 pé kọ́ lọ bí pé ṣé ara ẹ̀ ò tí ì máa wá ọkùnrin torí pé ó fẹ́ fún wọn lọ́gọ. Mo ti wá dárúkọ ẹ̀ báyìí obìnrin yẹn ò sí lé mọ́ bọ̀ obìnrin yìí ó láti rí àánú gbà
àkáǹtì mi wà ń bẹ̀ yẹn over 4,000 ló ń wò wá aláti set obìnrin up ká dẹ̀ mú kúrò ní environment yẹn. Omi dẹ̀ ń jábọ́ lójú mi lókè mo bí ọmọ. Gbogbo wọn ò sọ̀rọ̀ nípa ọmọ under age. Ó yá àti dárúkọ ẹ̀ṣẹ́ fẹ́ pa ẹ lọ pa àfà yẹn mo fẹ́ wo nǹkan tẹ́ fẹ́ ṣe fún. Wọ́n lè wá náà láǹsì kọ́ ní kó lọ kọ́ àfà yẹn wọ́n lè lọ kọ́ àfà yẹn wọ́n á ní kó parọ́ wọ́n á ní kó sọ pé irọ́ lobìnrin yẹn pa. Wọ́n á ní kó sọ pé irọ́ lobìnrin yẹn pa èyí tẹ́ ṣe fún Alájà Kaola wọ́n lè ṣe fún àfà yẹn àmọ́ mo dẹ̀ ń dúró dè yín obìnrin ti sọ tòótọ́ tó bá wù yín kẹ́ lọ manipulate ẹ̀ kẹ́ lọ bá àfà yẹn kẹ́ manipulate ẹ̀. ọmọ 15 years old tó gbé sílé tó bá yí ẹ̀jẹ̀ tó bá captain bá captain. Ọmọ lọ pé àfà yẹn lẹ́yìn tó bá dọ̀là ń ṣe rí wọn lórí social media wọ́n á ní irọ́ ló pa wọ́n lóbìnrin yẹn ti jẹ́wọ́ irọ́ ló pa kò rí bẹ́ẹ̀ àwa ń dúró dè yín obìnrin ti sọ tòótọ́. Ọlọ́run dúró dè wọ́n náà Ọlọ́run jókòó dúró dè wọ́n oníkálukú nìkan tó wá ṣe láyé nítorí pé fẹ́fẹ́ wọn ẹ máa há wọn ẹ̀ ń jẹ́ kó kàwé ẹ̀ ń jẹ́ kó kọ́ṣẹ́ Ọlọ́run tó máa kára àwọn ènìyàn dìde náà àti kọ́kọ́ tí wọ́n ṣe máa wáyé Ọlọ́run tó máa kára ẹ̀ dìde wọ́n máa lára tó máa kára ẹ̀ jẹ́nìyàn ẹ wá máa ba kádàrá wọn jẹ́ ẹ máa pa kádàrá wọn dà Ọlọ́run á dá o Ọlọ́run á dá ẹ ṣe máa kú ṣẹ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fi Ọlọ́run ọba bẹ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ ń wo ètò yìí ẹ bá mi fi owó sínú àkáǹtì yẹn torí mo ti sọ fún bọ̀bọ́ yẹn pé kó lọ wá a room and a parlour ká dẹ̀ set obìnrin yẹn up kó kúrò ní àpègbè yẹn ká set obìnrin yẹn up ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run wọ́n ti dárúkọ ẹ̀ sí o ẹ máa expect manipulation o kẹ máa expect ẹ látàdọ̀ àwọn àfáà kan ẹ máa expect ẹ o hello à ń gbọ́ yín. ẹjọ àti nǹkan ló ń mọ bá fẹ́ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni àwọn náà lè ń bá sọ̀rọ̀. Ṣe rí àwọn èèyàn sọ̀rọ̀ ó ní láti fẹ́ sọ̀rọ̀ sí. Number one, that man is a pedophile. I'm telling you bàbá ńlá pedophile tó ti háyà àwọn ọmọ méjèèjì kékèké tó kù. Number two ni pé kí wọ́n lọ fọlọ́pàá gbé náà yẹn. Yàbá ti dárúkọ ẹ̀ ń sìn nǹkan lọ fọlọ́pàá gbé káwọn mùsùlùmí tó jẹ́ mùsùlùmí gidi tó bà ojú ẹ̀sìn yẹn jẹ́ kó wọ́n lọ gbé torí kò ń ṣe bí Ọlọ́run ṣe sọ fún mùsùlùmí ẹ̀sìn yẹn ò ń ṣe yẹn àwọn tí wọ́n gba ojúlówó ẹ̀sìn yẹn tó bá jẹ́ kí ọkùnrin yẹn lọ scot free á jẹ́ pé irú kọ̀ọ̀kan nìyí. Jẹ́ àwọn àfáà ńláńlá tó bá wà ní Nàìjíríà kó lọ gbé. Kí wọ́n dìde nítorí àṣejù àwọn tó ń ba ìsìlámù yẹn jẹ́ ti ká pẹ́ pọ̀ jù báyìí àṣejù wọn ti pọ̀ jù kí wọ́n dìde sáwọn ẹni bí wọ̀nyí. ọkọ̀ fi rẹ́dẹ̀rẹ̀dẹ̀ ráìsì yẹn ni. àwọn ọmọ tó ń bí yẹn kí tó máa lọ àwọn ọmọ tó ń bí yẹn ìrọ̀kí náà yẹn lè bí ọmọ àdóhùn tètè. òun náà ni wọ́n ní ìyá ọlọ́mọ ti wá pé òun kọ́ ló lọ́mọ òun kọ́ ọmọ lọ fọ́lọ́mọ. I don't think it can father a child. I think his plan is not working. It's not pattern enough. Or probably not even pattern at all. Yeah. Ẹ ṣe ẹjọ́ àgbékọ̀ mi ẹ ṣe gan. Hello. Hello, Atinka. Sir. Ẹ kúṣẹ́ o. Yeah. Hello, mo ń gbọ́ yín. Ṣé ń gbọ́ mi sí? Bẹ́ẹ̀ ni. Ṣé rí wọ́n ní ọ̀rọ̀ sonùkùn? À ń gbọ́. Ojú sonùkùn la fi ń wò ó. Gẹ́gẹ́ bí nǹkan tí èmi lérò, ṣé rí tá a bá fẹ́ ran arábìnrin yìí lọ́wọ́ kì í ṣe nípa owó nìkan tó ti yé rí nítorí pé kí ni èmi mọ̀ pé ọkùnrin ò lè bímọ. Kò dẹ̀ lè bójú ní ṣe. Ṣebí tó ọkọ ẹ bá balẹ̀ ló máa rọ́kọ kó tiẹ̀ ọkọ ẹ kọ́kọ́ balẹ̀ kó ríṣẹ́ lọ́wọ́ náà ká sẹ̀tẹ̀ up kó ṣiṣẹ́ kó dẹ̀ gbébì kan èèyàn ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ ọkọ. Bẹ́ẹ̀ ni òótọ́ ni ṣẹ́rí ó lo arábìnrin yẹn ní èrò ọkàn tí ó lò ó. The account is there, it's pinned down. Ó wà bẹ́ẹ̀, account yẹn ni mo pin yẹn. Ó lo arábìnrin yẹn ni ó lò ó kò lè bímọ àtọ́ ẹ̀ ló fi ń lówó lọ́wọ́ ó ní ó fi dífá fún pé tó fi pe obìnrin yẹn wípé kó jọ kó pàun sílé kó má pàun síta pé òun á fẹ́tù ẹ̀. Ẹ̀yin àfáà gidi tó kù ẹ láti jáde sọ̀rọ̀ yìí bàbá Kéwúgbà Gold Ìbàdàn náà wà wọ́n ti sọ amúlòkó ló wà ẹ̀yin ni mo mọ̀ ní màmá dárúkọ yín torí ẹ̀yin lèmi mọ̀. So ó yẹ kí a tún fi ojú yẹn wò ó torí ó lu arábìnrin ni ó ní ìdí ni pé tóun ò lè ti bímọ kò lè bímọ òun ló ṣe ń lówó lọ́wọ́. Ẹ ṣé sà. So torí wípé ẹni. A ti dárúkọ ẹ sìn
àwọn àfáà tó kù kan lọ gbé kan ní kí ló dé ṣé rí ẹni tó bá ti gbé kéèsì wá bí tá ti treat ẹ̀ báyìí tí wọ́n kó sí ẹ lọ́pọlọ tó padà lọ èyí tó ṣẹlẹ̀ níjọ́ kìíní àná obìnrin yẹn ó ti padà bá mi mo bó ṣe pè ní. ẹ̀ka sọ́mà ṣọ́ra tó máa kó ètò mà. Yes ma. ọlọ́wà fún mi ṣe lágbára ọlọ́wà máa wà pẹ̀lú yìí. Àmín. àti ìka ìkọ́ tí mo fẹ́ gbá káwọn èèyàn sọwọ́ ìsìsọ o ṣẹ́rí bí àfààyè táwọn èèyàn bá ti pè tó bá ti ń mọ̀ ó máa lọ ṣèkà fún ọmọ yẹn ni. ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ ní pé ẹ fi ọmọ yẹn ti kọ ní ọwọ́ tó kọ̀kọ̀ ìgbọ̀dọ̀ ṣe é. yẹ́ẹ̀ ẹ ti kọ lọ́wọ́ ẹ jẹ́ kó mọ̀. nǹkan kò gbúdọ̀ ṣe nǹkan kò gbúdọ̀ ṣe ọmọ yẹn gan èmi náà ní fílẹ̀ mo dẹ̀ máa fa àwọn èèyàn ṣọ́ níbi tó wà nǹkan kò gbúdọ̀ ṣe nǹkan kò gbúdọ̀ ṣe o ọmọbìnrin yẹn nǹkan kò gbúdọ̀ ṣe mo máa fa àwọn èèyàn ṣọ́ níbi tó wà tóun àti àwọn àbúrò ẹ̀ nǹkan kò gbúdọ̀ ṣe wọ́n ká tiẹ̀ sì sọ́ọ̀tù wọn àkàṣẹ́tù wọn náà. a ti dárúkọ ẹ̀ nísìn ẹ jẹ́ kí wo nǹkan táwọn àfáà tó kù máa ṣe àwọn àfáà tó jẹ́ pé wọ́n mú ẹ̀sìn yẹn tọ́lọ́run fi ẹ̀sìn yẹn rán ẹ jẹ́ wo nǹkan tó máa ṣe. Hello àti Yínká. Hello. Hello àti Yínká. Hello. Rama. Yeah. Ẹ ká sọ ma o. Ẹ lọ straight to the point mo ti gbọ́ yín nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn tẹ́ bá tètè sọ̀rọ̀ ẹ go straight to your point. Hello. Àti Yínká. Ẹ lọ straight to the point ẹ sọ̀rọ̀ kíákíá wọ́n máa já yín dànù sí. Hello. Hello. Yeah. Hello. Nígbà tí mo wà nílùú wa. Hello ma. Ṣé ẹ gbọ́ mi mà? Mo ń gbọ́ ẹ sọ̀rọ̀ mo ń gbọ́. Ọ̀rẹ́ mi nìkan yẹn ṣẹlẹ̀ sẹ́gbọ́n ẹ̀. Ẹ̀wọ̀n ọlọ́rẹ́ mi nǹkan ló ṣẹlẹ̀ sẹ́gbọ́n ẹ̀ yìí ẹ jọ̀ọ́. Hello. Hello sister Yínká. Sá. Sórí ètò ni mo wà. Bẹ́ẹ̀ni. Ìyá mi kò mà ní bàjẹ́ fún yín lágbára Ọlọ́run. Àmín. Ẹ wo the first thing káwọn kọ́ máa ṣe fọ́mọbìnrin yẹn tí ó bá jẹ́ pé Ìbàdàn ló wà kán kó kúrò ní kán relocate kúrò ní Ìbàdàn yẹn. Ṣé ẹ rí àwọn àfáà yìí mo kàn fẹ́ sọ wọn kan fún yín ní sister Yínká ẹ mọ̀ èyí tó fún àwọn Tinubu àǹkó yẹn kán wá nǹkan ṣe sí ọ̀rọ̀ àwọn àfáà yẹn wọ́n balẹ̀ jẹ́ ní Nàìjíríà kan títí ẹni tí a rí la rí o àwọn kan ṣì wà tó yẹ pé wọ́n lè voice out because ẹ ṣáàjọ́ torí Ọlọ́run ẹ bá wa wá solution sí ẹ bá wa wá solution àwọn pípù yìí wọ́n ń ba ayé jẹ́ o wọ́n ń ba ayé jẹ́ o èmi náà mùsùlùmí ní tẹ́lẹ̀ bọ́lá má jẹ́ kí n bá padà bá wọn ṣe ẹ̀sìn ẹ má láyé mi tí màá fi wọlé Ọlọ́run sùn wọ́n ń ba ayé jẹ́ gidi gan kí ẹjọ́ torí Ọlọ́run kẹ pé nǹkan tẹ bá lè bá ìgbésẹ̀ tẹ bá lè bá wa gbé láti sọ fáwọn ìjọba especially bàbá Tinubu kán wá nǹkan ṣe sí àwọn àfáà yìí especially àwọn tó máa ń wé bẹ ṣíìtì sórí yẹn ẹjọ́ nítorí Ọlọ́run mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ àwọn pípù yẹn wọ́n bá yé àwọn obìnrin jẹ́ gan o. ẹ ṣe gan. Hello. Mo ṣàmọ̀ kókò ṣe gbogbo wọn. ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ mà gbogbo nǹkan bá nìyẹn sọ látàárọ̀ yẹn mo appreciate ẹ̀ ẹjọ́ ó dìgbà tí everybody bá rí tó bá sọ reality tó bá sọ nǹkan tó rí lè ṣẹlẹ̀ tó yẹ pé ó ṣẹ́rí ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ lùyìí ṣe ẹ jẹ́ ká máa lo àwọn ẹnìkan fún same clothes nílùú Nàìjíríà yẹn ẹ jẹ́ kó report to mine mo appreciate iṣẹ́ tẹ̀ ń ṣe o mo appreciate. wọ́n máa report ẹ̀ ṣe bá ti dárúkọ ẹ̀ àwọn àfáà tó wà ń bẹ̀ àwọn elite àwọn tó gba educated àwọn tó gba ẹ̀sìn yẹn kò ṣe gbogbo wọn náà ló burú àwọn náà ti gbọ́n sí wọ́n máa report wọ́n máa lọ gbé náà. ẹ jẹ́ kí ẹnì yìí fèsì nǹkan tó ṣe. kò ń ṣe gbogbo wọn náà kọ́ ló burú gbogbo wọn kọ́ ni ò mọ̀ nípa Islam wọ́n máa lọ gbé mo mọ̀ kọ́ máa gbé wọ́n dẹ̀ máa kàn mí lára. àfihàn I'm sorry to say ẹ ń ṣe kọ́tẹ́ kẹ́ ẹ ṣe o ẹ jẹ́ kí àwọn alájò Yomi adùn òkè sí ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ẹwọ nǹkan tí wọ́n máa ń sọ sílẹ̀ ẹwọ nǹkan tí wọ́n máa ń pass through láti many years ago ẹ jẹ́ kí alájò Yomi fẹ́. ẹjọ́ torí Ọlọ́run alájò Yomi ò handle kankan mo ti handle ẹ̀ ń bí wọ́n ṣàlá alájò Yomi lẹ̀. Anyway okay ẹ ṣe mo dé. ṣe kò sí ọ̀rọ̀ tí mo sọ làlájì Oríyọmí fẹ́ sọ ni ṣé àlájì Oríyọmí ní ṣé magician ni wọ́n ni ẹ má máa kó ẹni ẹlẹ́ni sínú ìyọnu ṣé magician ni wọ́n. Hello. ṣé àlájì Oríyọmí ṣọ́ jẹ́ DSS ni àwọn tó fẹ́ lọ gbé àfà yẹn. eléyìí wà pathetic o ẹni tó sọ̀rọ̀ láti ṣe ẹ má tẹ̀ gbé lọ fún aláàjì Oríyọmí torí aláàjì kankan náà gbogbo wọn máa fi aṣọ bo gbogbo ẹ̀ náà ni kò sóòótọ́. Oríyọmí ò tiẹ̀ ní ṣe bẹ́ẹ̀ bọ́
gbogbo àwọn mùsùlùmí tó wà ní nàìjíríà yẹn 99% wọn kò sí kankan tó gbádùn ní wọn gbogbo àwọn tẹ́yìn yẹn náà tẹ́yìn pé aláàjì bello aláàjì akéwùgbà góòdù tẹ́ bá túṣu dé sí ìsàlẹ̀ kókó wọn oríṣiríṣi làwọn náà ti dá lára kọ́lọ́n kọ́ ṣàánú gbogbo wa náà. èmi ò mọ yẹn o but mo mọ̀ pé he's a nice person. mi ti rí pépà àkáǹtì ní màá dọ̀ 50k síbẹ̀. ẹ ṣe gan ẹ ṣe ọlọ́run aláàánú jùlọ àwọn ọmọ wa ò ní ṣìrìn o àánú obìnrin yẹn ṣe mí gan. ànàfà. ẹ ṣeun hello ẹ jọ nítorí ọlọ́run gbogbo wa ó dùn láti sọ whatever kò sí nǹkan tó kéré jù bẹ́ẹ̀ bá dẹ̀ ni mo jẹ owó yín mo ṣàtó láti jẹ hello. Hello ta lẹ́ni yìí hello. Hello sir. Ẹ bá ní mo jẹ́ mo tó láti jẹ́ ẹ ṣáà bá mi ṣàánú obìnrin èmi máa pè nísìn ó máa kúrò ní. Àǹtí ká máa kó ètò. Yes ma. Hello ma Hello. Hello. Tẹ́ bá tún pè lẹ́ǹkan sí tẹ́ bá sọ̀rọ̀ mo máa block yín nítorí ẹ̀ ń disrupt calls. Ẹ sọ̀rọ̀ à ń gbọ́ yín. Hello. Hello. Hello àǹtí ẹ̀ka sàn. Yes ma. Ṣé rí tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ obìnrin yẹn ni pé Ọlọ́run má jẹ́ kí obìnrin ó fi léyà. I'm a Muslim. Bó ṣe ń gbáwọ̀ kan ṣe ń sọ̀rọ̀ nípa Muslim àti nǹkan àwọn pípẹ́ nìkan kan ló ń wètò yín. Ẹ mọ bá wa wọ́ọ̀nù wọn. No, ẹ ṣá ẹ ní sùúrù màmá kí ẹ gbọ́ gbà tí mò ń sọ wípé àwọn tó wà responsible wà nínú ẹ̀sìn yẹn. Ebe gbọ́ tí mò ń sọ pé ẹrú kan ló mú ní mú gbẹrú. Bí ó ṣe wà ní kò sọ ẹni tó sọ pé lẹ́yìn náà lè ṣẹlẹ̀ nínú Christianity. Àwọn tó dá wà nínú ẹ̀sìn yẹn ṣe bí picture èèyàn kan ni mo fi wọ̀n lórí fóònù mi. Ṣé bí èèyàn kan ni mo sọ fún yín pé mo rí ìyàwó ẹ̀. Àwọn tó dá tó ní làákàyè àwọn ló máa dìde irú máa ta dárúkọ ẹ̀ yìí wọ́n máa wá lọ mú torí ìyẹn ń tàbùkù bá wọn ni. Bẹ́ẹ̀ni nínú ìka effort yẹn. Ó ń tàbùkù bá wọn ni. Àwọn ẹrú kan tí mú ní búgbẹ ẹrú ni. Bẹ́ẹ̀ni. Bó ṣe pé bóyá ẹ mọ̀ pé mi ò ní gbà lórí platform mi kéèyàn tàbùkù bá ẹni ẹ̀sìn ẹ mọ̀ pé mi ò ní gbà. But àbí èyí tó dá ṣe wà nínú mùsùlùmí náà ló wà nínú kìrìsìtẹ́nì but mo mọ̀ mi kò sẹ́ni tó lè push mi kí n dárúkọ mo dárúkọ káwọn àfáà tó kù wá lọ ni hello kán wá lọ. Ẹ kú iṣẹ́. Ẹ ṣé ìyá mi. Ọlọ́run máa bùkún yín. Àmín. Ṣé rí ẹ má kúrò bẹ́ẹ̀ o ẹ ń gba àwọn èèyàn kúrò ní ìgbèkùn and this is the. Hey, I'll call you direct. Let me call you direct. Ẹ̀yin tó bá kù ẹ jókòó síbẹ̀. In tó jẹ́ kí n gba address lady yẹn lánàá tí mo mọ̀ pé kò purọ́. Mo mọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn báyìí. Bóyá ẹnìkan akọ̀ tún kó tí wọn wá tún sá padà. Wọn ò ní lọ. Customer, the MTN number you are. Mo fẹ́ pe nọ́mbà yẹn direct ni. Wọn ò ní padà wá mọ́. Mo máa ti wá ń gba address wọn, máa ti gba necessary information kí tó fi wọ́n sílẹ̀. So address tó fún mi tó sọ lórí bíbá ilé ni ló fún mi lánàá. Òun ló fún mi lánàá. Information tó fún mi lé ni òun ló fún mi lánàá. Dear customer. Lè ti torí pé àwọn kan ya wèrè kan ní kò ní sí Islam mọ́ náà pé wọn ò ní ṣe Islam mọ́. Àwọn tó ya wèrè ló ya wèrè, àwọn tó ya wèrè náà máa deal pẹ̀lú nínú wọn. Àwọn tí wọ́n tó ń tàbùkù bá ẹ̀sìn yẹn náà máa deal pẹ̀lú nínú wọn. Hello? Yes, ma'am. Yeah. Mo ń try láti pè direct ni. Network any pedophile ni and now it's not about religion, it's an individual. Exactly. Pedophile in Christian. It's not about religion, you are right. Christian no ṣe tó wà, but this person is a pedophile. He knows what to do is wrong. Now he's trying to pay us for what? For the wasted life that he has wasted. Someone dey have gbogbo.
Hello. Emma worry, the woman will be taken. Emma worry, the woman will be looked after. She will be sorted. Emma worry. Hello. Hello. Hello, Atinka. Yes. Hello, ma. Mo ń gbọ́. Ẹ kú iṣẹ́ ma. Yeah. Yes, ma. Ọlọ́run máa fún yín ṣe. Yeah. Ṣé rí àfáà yẹn, Ọlọ́run á fìyà jẹ. Àmín. Ọlọ́run á fìyà jẹ lágbára Ọlọ́run. Àmín. Ọlọ́run dẹ̀ máa ran gbogbo àwọn èèyàn tó fẹ́ ran woman ẹ̀ lọ́wọ́, Ọlọ́run á ràn lọ́wọ́. Ẹ ṣáà bá mi ràn lọ́wọ́ ẹ jọ̀ọ́. Ọlọ́run ṣe tá a bá ti ní àásán sákàǹtì yẹn. Ọlọ́run dẹ̀ máa fún yín ṣe lágbára Ọlọ́run. Àmín. Ẹ ṣé mo. Ń bọ̀. Mo fẹ́ pe ẹ jẹ́ kí n pe woman yẹn. Màá pe woman yẹn sí. Hello, Saida. Hello ma. Ẹ káàárọ̀ ma. Láti Canada ni o. Yes ma. Ẹ jọ̀ọ́ ma. Islam lèmi náà ń ṣe. Àwọn ẹmọ̀kẹ́bẹ̀ ṣe sọ páwọn àwọn kan wà tó yẹ pé kọ̀ǹda ni wọ́n nínú rẹ̀ sí. Bẹ́ẹ̀ni. Òun là àfáà yẹn. Bẹ́ẹ̀ni. Àfáà kà ní. Mo dẹ̀ appreciate bẹ́ẹ̀ ṣe sọ orúkọ wọn wá lè mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣe kò dáa. I'm proud to be a Muslim. Mi ìdẹ̀ fi jọ́ kankan regret ẹ̀. Islam náà bí mi sí bẹ̀rẹ̀ mo ṣe wá bẹ̀rẹ̀ ẹni máa ṣe wá. Àwọn tí ò dáa bẹ̀rẹ̀ rí yẹn. Àwọn tó bá já nínú wọn ẹ̀rí pọ́n máa ń mọ́ wọn ò kí ń dọ̀tí. Àwọn tí ò dá nínú wọn ẹnu wọn máa ń rùn ni. Wọ́n á dúró òṣì á máa rùn lára wọn. Yes, wọ́n máa ń ṣó ìfẹ́ fúnyàwó wọn fúnyà máa rí. Like the last time I saw Turkey, I went to Turkey 2 months ago. Islam are too many. I don't see the Arabian country, but I don't know about the, particularly, notice. I know, I'm about I don't know, maybe there are not, there's no allies among them. I don't know. The bad notice, Bobo Kesto, think go up with, I want to how I want them by Islam, Jay. Almost any teaching, as Canada, I'm saying, my Shema. Yeah. Hello. Hello ma. Mo fẹ́ kó mú ẹrù ẹ kó kúrò níbi tó wà yẹn kó máa lọ sẹ́kọ̀ọ́. Okay ma. Lọ wọ mọ́tò kó máa lọ sẹ́kọ̀ọ́. Màá ní kéèyàn kan wá pàdé ẹ. Wọ́n máa mú wàá wà níbi kan títí wọ́n dẹ̀ máa bẹ ẹ wá ilé tó máa dúró sí. Máa lọ sẹ́kọ̀ọ́ kúrò níbi tó wà kó máa lọ. Tó bá ti dé kó máa pe onítọ̀hún sìn. Ó máa mú ẹ sí hòtẹ́ẹ̀lì kan títí a máa fi get me fún. All right. Mo ti gbọ́ ma. Mo ti gbọ́. Ẹ ṣé ma. Tó bá ti kúrò kó pè mí kí lè ní kó fi owó pàdé ẹ. Mo ti gbọ́. Yeah. Mo ti gbọ́ ma. Mo ti gbọ́ ma. Mbona. Hello? Yes, sir. Kò yẹ kẹ́ sọ fún lady yẹn ní live chat bẹ́ẹ̀ kó máa lọ sí pé mọ̀ fáwọn àfa yẹn kò mátà kò sí nǹkan tó máa kò mátà ẹ filẹ̀ kò mátà kò sí nǹkan tó fẹ́ ṣe tó bá dé kò mátà ẹ filẹ̀ kò ṣe ọmọ bí tó fẹ́ wà lẹ́kọ̀ọ́ ní ẹ kò mátà ẹ má wọrí.
ó yẹ kẹ́ sọ fún private. ẹ má worry kò sí nǹkan kan. France la ti ń pè yín o. ẹ má worry kò sí nǹkan kan. àwa ti yín nìyẹn o. kò sí nǹkan kan ẹ má worry kò sí nǹkan kan kò sí nǹkan kan ẹ mọ iye ọ̀nà téèyàn máa gbà. Hello? Ẹ kúrò mo gbé ẹ sọ̀rọ̀ ẹ fi mí lẹ̀ jàre. Hello? Ẹ káàárọ̀ mà. Mo ti pè Yomi kò gbé call. Wọ́n ti lọ síbi iṣẹ́ ilé lèmi wà mọ̀. Ok, bá mi pè sọ pé mo ní kó bá mi get ń bọ̀. Hello? Ní mo ní kó bá mi get room kan ready lọ́dọ̀ wọn. Okay ma. Bá mi pè, yeah. All right ma. Okay ma. Yeah. Hello? Hello ma, ẹ káàsán. Ẹ káàsán. Ẹ̀rọ mi kú iṣẹ́ náà. Mo sẹ́ndì 5,000 sí àkáǹtì yẹn sí. Ẹ ṣé, God bless you. Ẹ ṣé gan. Hello? Hello àǹtí Yinka. Mo ń gbádùn yín. Iṣẹ́ olúwa lẹ̀ ń ṣe o. Ohun tó èèyàn lẹ̀ ní. Ọlọ́run jẹ́ kẹ́yìn náà wà ní ìgbèkùn. Àmín. Èmi kàn fẹ́ suggest pé kóbìnrin yẹn kó kúrò nìbàdàn kó má dúró nìbàdàn. Kò ní dúró ń bẹ má wọlé. Ẹ tí ì fẹ́ pẹ̀lú. Ẹ ṣé gan. Ok. Yeah. Ọ̀dà o. Hello? Can I borrow this? Hello? Ta ló pè mí yìí? Hello Yomi, mo ti pè ẹ́. Yeah, bá mi bá mi sort out yàrá kan lọ́dọ̀ yín. Èèyàn kan máa dé síbẹ̀ máa bẹ̀ sọ later. Yeah. Ẹ má worry, mo ti look after Ayọ̀dèjì yẹn. Ayọ̀dèjì Solomon, mo ti look after ẹ má worry. Hello? Hello? Hello, Aunty Yinka. Ma? Ẹ kú iṣẹ́ Olúwa o. Ẹ jọ̀ọ́, ẹ ṣé gan, thanks for the swift response. Tí ẹni pé kó kúrò ní Ìbàdàn immediately. Bó ṣe ń lọ sékòó yẹn kó wà kó kún fún àdúrà torí àwọn oníṣẹ́ burúkú. Ó lè dá fẹ́fẹ́ lọ́ máa rántí àbí nǹkan kan kó ṣe kó wà nínú àdúrà gidi gan because ogun ni wọ́n ń jà yìí kò ń ṣe it's not just physical, it's spiritual as well. Ọlọ́run dẹ̀ máa ràn yín lọ́wọ́, Ọlọ́run á kún yín lọ́wọ́ láti ṣiṣẹ́ yẹn. God bless you ma. Ó dàbọ̀. Hello? Hello ma. Yeah? Hello. Hello. Ẹ pẹ̀tọ̀ ma. Ẹ káàsán. Ẹ káàsán ma, ẹ pẹ̀tọ̀. Yes sir. Yes, ẹ káàsán. Ẹ ṣàdúpẹ́ o, a máa rí yín bá ọ ẹ ní fojú sunkọ́ ọmọ ti yín náà o. Àmín Ọlọ́run. Hello? Àǹtí Yinka ẹ káàsán. Ẹ káàsán. Yes ma, a pẹ̀tọ̀. Yeah. Kò sí mi ò ní ọ. Kí ló ṣe yín? Tí wọ́n bá gbé àwọn àfáà bíi tiẹ̀kù wọn kẹ́kọ̀ọ́. Wọ́n máa gbé àwọn àfáà alálùbáríkà look after yẹn mo trust wọn. Àwọn tó ní kíní wà nínú Islam ju gbogbo yẹn lọ. Ẹ má worry, wọ́n máa look after ẹ̀.
mo fẹ́ dárúkọ ẹ̀ tẹ́lẹ̀ gan mo fẹ́ bò láṣìírí against àwọn people yẹn ni àwọn àfáà tó kù tó jẹ́ pé wọ́n mọ ìmọ̀ yẹn wọ́n á dì pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe fàṣírí ẹ̀ ló dáa torí àwọn tó bá tún kù bẹ́ẹ̀ náà wọ́n á lè kí ọmọ wọn bá sọ wọ́n á dì pẹ̀lú ẹ̀ kọ́lọ̀ wọn bá wa rán aláàánú kó bá wa rán sí obìnrin yìí kí wọ́n kò ní sàkání Ìbàdàn yẹn pátápátá kọ́tẹ̀ mọ́ jù bẹ́ẹ̀ rárá kọ́lọ̀ síbi tó jìnnà kọ́lọ̀ bẹ̀rẹ̀ láìfù mi ẹ ṣé o iṣẹ́. ẹ̀yin èèyàn ẹjọ́ mo ò lè dá ṣe o hello àǹtí Yinka Ekweto. Yes o. You really play smart. Ọlọ́run adé máa bá yín ṣe. Àmì Ọlọ́run. Gbogbo àwọn tó fẹ́ dì. Ènìyàn tó jẹ́ ara owó ṣe ní àbíkí lólóhùn jẹ́ ikú gbóná náà máa kú torí mi mọ̀ pé wọ́n máa pinnu láti gbé gbèsè tó burú ṣùgbọ́n bó ṣe lè kàn gbé orí ara wọn náà máa gbélé. Hello? Hello? Àwọn ẹ̀sùn tó ti wà nílẹ̀ tó lè kà sílẹ̀ pọ̀. Kọ́lọ́pàá dá sí kó dẹ̀ kọ́ńdà tẹ́kìn nǹkan kan gbọ́dọ̀ ṣóbìnrin yẹn torí àwọn tó bá ti jẹ́ ọ̀ǹda ṣẹ̀ríà bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń fight back. Ṣẹ̀ríà kò sí òfin Islam tó ní kí ọkùnrin yẹn ṣe nǹkan tó ṣe yẹn. Bẹ́ẹ̀ni ṣùgbọ́n ẹni àfà ò lè sọ pé òfin Islam fàyè gba nǹkan tọkùnrin yẹn ṣe láyé kò sí. Bẹ́ẹ̀ but gbogbo ìgbà làwọn mùsùlùmí máa ń fẹ́ dáàbò bora wọn wọ́n máa ń wọ́nà kan àbó míì láti bu àṣírí ara wọn ẹ jọ̀wọ́ ẹ bá wa wá òfin tó tó iṣẹ́ yìí ó dẹ̀ wà bẹ́ẹ̀ náà ní kìrìsìtẹ́nì. Hello. àbá máa kíkẹ́. jẹ́ kí máa blọ́ọ̀kì àwọn pípò yìí. ẹ̀yin gan ẹ̀ ń pè mí ẹ̀ ń gbọ́ Facebook ẹ bá fẹ́ gbọ́ Facebook ẹ gbọ́ Facebook ẹ bá fẹ́ pè mí kẹ́ pè mí ẹ̀ ń pè mí ẹ̀ ń gbọ́ Facebook. ẹ pè mí ẹ má gbọ́ Facebook. Hello. Hello àti Yinka. Sá. Hello ma. Yeah, mo ń gbọ́ yín. Ọlọ́run adó ti yín o. Àmín. Hello ma. Mo ń gbọ́ yín ẹ pa Facebook yín tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ lè gbọ́ méjèèjì at the same time. Ẹjọ́ Ọlọ́run adó ti yín àti Yinka. Àmín. Ọlọ́run Olódùmarè tó ti dúró tì yín kò ní fi yín sílẹ̀. Àmín. Lágbára Elédùmarè gbogbo ẹnikẹ́ni wá fún àgbo ọbí sí yín ọwọ́ àwọn tó ń ara ẹ̀ láfi ṣe. Àmín. Lẹ́gbẹ́ pé ẹni tó àwọn yẹn kó mi ní èdè gbogbo ọmọ tó tara ń jáde wọn ní bọ́ sí ní èdè. Àṣẹ Olódùmarè. Bẹ́ẹ̀ bá ti ṣe ń ta láti máa dún. Àṣẹ Olódùmarè. Máa ní fún yín kó ibẹ̀ fẹ́ mi o ẹ kú iṣẹ́ takuntakun máa mẹ́sẹ̀jì yín létà. Mo mọ̀ pé àwọn èèyàn pọ̀ tó ṣì wà nínú condition yìí tẹ́rù a máa bà láti sọ̀rọ̀. You are on your own. Hello ma. Hello. Hello ma Ekweto ma. Yes o. Ọlọ́run àtúntì yín náà ṣe lágbára lọ́rùn àwọn ọmọ yín náà aláàánú o ẹ̀ ní ṣe lásán mà. Àmín àmín. Ṣé rí ẹ ní nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé àwọn Muslims ti Nàìjíríà most of them bó ṣe gbogbo wọn náà but àwọn kọ̀ọ̀kan nínú wọn ní ìmọ̀ bí wọ́n ti rí ibi wọ́n ti practice Muslims sí wọn because kò yé mi. Tẹ bá lọ sí àwọn arab country tó o bá ní owó o ò lè fẹ́ yàwó débi tó ti fẹ́ fẹ́ ní. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi ṣàánú wúmà mi ì lè dá ṣe o. Hello àti Yinka. Mi ì lè dá ṣe o ẹ jọ̀ọ́ o mi ì lè dá ṣe o. Tẹ bá mọ̀ pé nífẹ̀ẹ́ ẹ má jẹ́ kókò jẹ́ kọ́ lásán ẹ ṣàánú ẹ mò ń gbọ́ yín sà. Ṣé rí àfáà ni ẹni tó ń bá yín sọ̀rọ̀ àfáà ni èmi. Mo ti dárúkọ ẹ̀. Mo ti dárúkọ àfáà yẹn nísìn. Mo ti dárúkọ àfáà yẹn o. Ẹ̀yin náà mọ̀. Àfáà ní tó ń ṣe yẹn àpò ara ẹ̀ ló ti mú jáde àwọn alákatá títí láàrin wa nìyẹn o. Ok ẹ̀yin náà mọ̀. Ẹ̀rí kan fa mẹ́nìtìn. À ń pò mọ́ dáadáa ìbíbàdàn ló ẹ̀dí lámúlòkó lọ́wọ́ ẹ̀dọ́ yẹn àwọn ọlọ́kadà yẹn ló wà. Àwọn alákatá títí tá à ń sọ nìyẹn ẹgbẹ́ Hello ma. Hello mo ń gbádùn yín. Hello ma. Yeah. Mo ní ọdún sí mi mo bí táwọn
a ti gbọ́ ẹ mọ ibi tó ti rí wọn ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ́ mo sì ń padà bọ̀ ní alẹ́ fún àgẹ̀ṣin lọ ẹ jẹ́ kí n máa fi sí hello. ẹ jọ ẹ bá wọn sọ̀rọ̀ lẹ́lẹ́dì yẹn afáyẹ lè ti fún ní nǹkan jẹ o tó jẹ́ pé tẹ bá àti ṣẹ̀dá tó padà síbẹ̀ o. Kó padà síbẹ̀ ẹgbẹ̀rún náà mo sọ ẹni tó bá ti padà síbẹ̀ kò ní wá padà wá bá mi èyí tí mo gbé kíní ẹ̀ síta tí ọkọ ẹ̀ ń gbé ṣépè tí gbogbo àwọn àfáà stepping tó padà sílé ọkọ ó ti padà sunkún wá bá mi mo gbé ṣépè padà ní àtẹni tó sọ fún mi mo jọ gbé wọn ṣépè ni ó padà wá bá mi mo gbé ṣépè ni pé ìyá yẹn ló máa kú sí kó má wá bá mi mọ́ láyé tó máa fi kú. bọ́bọ́ ẹ máa ṣe nìyẹn o àfáà ti wọ́n gbóná gan ọlọ́run á dúró tì yín o. àmín ẹ ṣáà bá mi ṣàánú ẹ̀ torí ọlọ́run ẹ jọ̀ọ́ mi ò lè dá ṣe o mi ò lè dá ṣe o ọmọ pé mi náà ní bùkátà tèmi mi ò lè dá ṣe account number ló wà ń bẹ̀ yẹn gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ràn lọ́wọ́ PayPal náà wà ń bẹ̀ ẹ bá mi ràn lọ́wọ́ èmi sì ń lọ torí mo padà bọ̀ fún màá hello aunty Yinka. hello yeah mo ń gbádùn yín so mi ò lè dá ṣe o. Gbọ́nà ìyá bẹ̀nẹ̀. Hello. Hello, àǹtí Yinka. Ọlọ́run á fún yín ṣe o, ẹ kú ṣe Olúwa. Ẹ ṣeun. Hello. Mo ń gbọ́ yín, mo ń gbádùn yín. Yes ma. Ṣé ẹ rí ma? Gbogbo àwọn oníṣẹ́ burúkú yẹn. Ọlọ́run á máa bá wa tún àṣírí wọn. Ó ṣe wà nínú Mùsùlùmí náà ló wà nínú Christian. Gbogbo àwọn Christian náà tán fún àfún ọ̀yà lóyún, wọ́n á fún ọmọ ẹ̀gbọ́n lóyún wọn bá. Hello. Hello, Yinka. Ẹ sọ̀rọ̀ pápápá, mo ti fẹ́ máa lọ. Ẹ jọ mà, ṣe rí kíní tó yẹ sí bàbá yẹn. Wọ́n pọ̀ kan wà ń bẹ ìpàdé ti súnà náà wá ń pè. Okay. Because ó ti ṣẹlẹ̀ sí sísà mi kan náà rí kí ìyàwó ẹ̀yà sísà ni ẹlẹ́àlẹ́ nìyẹn kó tó di kó náà sá jáde bóyá sá jáde. Ìyẹn ń ṣe ẹ̀kọ́ tí yẹ̀ wọ́n ti ẹ̀ ti fún un ní bàbá yẹn. Ó ní tó bá fẹ́ bá òun báyìí tó máa tó aṣọ mọ́ òun ní òkè ìkùn báyìí. Ìpàdé ti túnà lọ máa ń pè wọ́n. Wọ́n pọ̀ sí báyìí Ìbàdàn mọ́ ọ̀nà ìlú òkè yẹn ibẹ̀ lọ́pọ̀ jù. Wọ́n ti ẹ̀wà dáadáa ìpàdé ti túnà ni. Ẹ̀yẹn bí wúmà yẹn lè ló máa sọ fún yín pé wọ́n níjọ tó máa ń ṣe wọ́n pọ̀ dáadáa. Wọ́n ti ẹ̀pọ̀ ìlú òkè yẹn dáadáa tí mo ti ẹ̀mọ̀ dáadáa ni. Ìpàdé ti túnà ni ó ti jọ́ wọn ní fojú kan ìyá wọn mọ́ wọn ní fojú kan bàbá wọn mọ́. Tọ́ bá bí wọn gbà tọ́mọ wọn bá ti lè dá ọmọ bóyá wọn kọlà bí wọ́n pupa ọmọ yìí ò ní fojú rí wọn mọ́. Ìpàdé ti túnà wọn wá wọ́n pọ̀ ń lo gan. Ok. Ẹ jẹ́ máa fi sí ìṣe àlọ́ ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ ẹ máa continue láti máa bá mi ran woman yẹn lọ́wọ́ mo fọlọ́run bá bẹ̀ yín mi ò lè dá ṣe o. Ẹ rí pé mo ní kó máa lọ sí Èkó sí ibì kan ló máa wà títí tí wọ́n máa fi fún wa lé fún á dẹ̀ máa jẹun á máa ṣe kinní so ẹ jọ̀ọ́ ẹ bá mi ràn lọ́wọ́ Ọlọ́run á ràn yín lọ́wọ́ o. À pàdé lálẹ́ lórí Màá Gẹṣin Lọ. Ẹ ṣé gan gbogbo ẹ̀yin tẹ́ bá wa dá sí àti gbogbo ẹ̀yin tẹ́ ràn lọ́wọ́ ọmọ yóò ní bọ́ sọ́wọ́ o ọmọ yóò ní rárìn fẹsẹ̀ sí o lágbára Ọlọ́run kan tó máa mú yín fi àwọn ọmọ yín lẹ̀ tọmọ yín máa wá dọmọ lọ́mọ ẹlẹ́dàá mi ẹlẹ́dàá yín ẹlẹ́dàá àbí amọ̀ ò ní jẹ́ kẹ́ rí o ẹ jẹ́ máa fi sí ìṣe àlọ́ ire o ó dàbọ̀.